الله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه. gẹ́gẹ́ bí tábà ọ̀nà ni ọ̀rọ̀ tá a sọ lórí Ar-Rahman Ar-Rahim tọ́jú àyà kejì tó jẹ́ àyà ẹlẹ́gbẹ̀ta àbí sọ́ọ̀lì ẹlẹ́gbẹ̀jì nínú Suratul Fatiha. agbẹ́rẹ́ ẹlẹ́kẹsàn-án ọ̀nà àfẹ́mẹ́rin bá ká tó lọ kíwù ọ̀nà ní káàpì ní tẹ̀lifíìrù rahmatullahi ta'ala bi'ibadihi. ìjẹ́ oríṣiríṣi nípa àánú tí ọlọ́ọ̀bá ṣe fún ẹ̀dá rẹ̀ ìpín tó pín sí ètò àkàṣíwájú ní àmì àánú ọlọ́run tọ́lọ̀ sọ́nù Qur'an àbí tí ọ̀mẹ́ ìbánú Qur'an náà káwọn pé àánú ọlọ́ọ̀ni la sọ síwájú ṣùgbọ́n sì káwá pín ní ìsọ̀rí àánú ọlọ́run ọba ìjọba ìtọ́pọ̀ ni ìfẹ́jọ́ ọlọ́ọ̀bá nìkan lórí sọ iye ẹ̀dá òde sọ ṣùgbọ́n tó bá wù yí sí ó pín sí ìsọ̀rí alákọ̀ọ́kọ́ òun ni bí ìdíbàárì ọmọ ẹ̀fáàlì wọ́pọ̀ sósì فتنقسم إلى رحمة عامة ورحمة خاصة. tàbá wù yí sí àánú yìí sọ́ká gbogbo ẹ̀dá ni àwọn náà ń ṣe fún àwọn èèyàn kan àwọn ẹ̀dá kan pàtó àìkú kúṣọ̀nù méjì àánú ọlọ́run ìtọ́ka ní káàkiri àwọn akpẹ́tọ̀lá àánú náà àti àánú ọlọ́run ìtọ́jú ẹ̀sà fún àwọn èèyàn kan káàkiri àwọn akpẹ́tọ̀lá káàsà. ìtọ́ka ní ilé ọwọ́ àwọn Qur'an Suratul Ghafir àyà kéde tọ́lọ̀ bá ìgbàlá tó yẹ kí الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. الله بارك لك wọ́n sọ fún wọn ayé yìí ike mọ́rọ̀ àwọn màláíkà tí wọ́n máa sọ ọ̀nà ike Rabbana ilé olùtọ́jú wa olùdè wa wasi'ta kulla shay'in rahmatan wa ilma. àánú rẹ̀ kárí gbogbo nǹkan pátápátá bẹ́ẹ̀ náà ní ìmọ̀ rẹ̀ ọ̀kárí gbogbo nǹkan pátápátá. nínú bímọ àwọn ọlọ́run ti kárí gbogbo nǹkan bẹ́ẹ̀ ní àánú rẹ̀ kò sí tọ́jú ọlẹ̀ tí orí àtọ̀ ọlọ́gà làṣọ ibi rahmatul amma wa àánú ọlọ́run tọ́kárí gbogbo ẹ̀dá pátápátá. bẹ́ẹ̀ náà ni nínú Suratul A'raf ọlọ́ọ̀bá ń sọ fún abẹ́ pé wa rahmati wasi'at kulla shay. àyà 156 nínú Suratul A'raf ọlọ́ọ̀ni wa rahmati wasi'at kulla shay'in فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون. ọlọ́ni àánú èmi ọlọ́run wasi'at kulla shay ọ̀kárí gbogbo nǹkan pátápátá tí ọ̀yọ́ kankan lẹ̀ tí wọ́n bá lọ́yọ̀ kankan lẹ̀ sọ fún wa. ọlọ́run àyẹ̀kẹ́ láti àánú kò sí náà tí ó sọ fún orí àwọn ọmọ ọlọ́gbà. فسأكتبها èmi ọlọ́run wá sí lọ́rùn ẹ̀yà lilladhina yattaqun fún àwọn tí wọ́n bá bẹ̀rù mọ́ ọlọ́run. àánú òun ọ̀sẹ̀ tó ní sí lọ́rùn lórí òun ṣùgbọ́n fún ara wọn wá sí lọ́rùn ẹ̀ báwọn nínú. wọ́n yóò tó na zakata àwọn tá a ń gbé wọn nú ẹ̀mí táwọn náà ń yọ zaka ọlọ́run náà sànú wọn walladhina hum bi ayatina yu'minun. àti àwọn tí wọ́n nígbàgbọ́ sí ayé àwọn ọlọ́run ọ̀rọ̀ àwọn ọlọ́run tá à ń sọ̀kalẹ̀ fún àwọn ànábì ọlọ́run eléyìí tọ́ka lórí ar-rahmatul amma àánú ọlọ́run tó kárí gbogbo ẹ̀dá ẹ̀. ar-rahmatul khassa tọ́jà ìkejì rẹ̀ àánú ọlọ́run
tó ṣe ní ẹ̀sà nínú ẹ̀dá ẹni tọ́lọ́ fi jíǹkì àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ò sí fún ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀dá tọ́lọ́ sọ pé وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. Agbé aláfọ̀mọ̀ ẹ̀dẹ́ ènìyàn ju ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀dá lọ nínú ètò ìfẹ́ wa náà láti dáná ọlọ́run wọn sọ fún wa ní Suratul Ahzab àyà 43 ọlọ́run wa kana bil mu'minina rahima. ọlọ́run bá yóò di aláàánú fún àwọn múmi lódodo ìyẹn rahma khassa àánú tí ẹ̀ sà iná ní ìyẹn jẹ́. ìpín àkọ́kọ́ yẹn lábala ìpín yẹn lábala yíwòye àkọ́kọ́ sí rahma ìpèsè ọ̀kárí àbíkọ̀kárí àbẹ́sàlẹ̀. ìwòye ẹlẹ́gbẹ̀ẹ́sì oní àyíká àdùnní bíríkì bá ìtàwùbíkì láì ta'ala al-insan bi'ita'i shay'an wa man'ihi min shay' qad yadurruhu wa ya'qubuhu darar lahu fatanqasimu ila rahmati minhatin wa rahmati man'a. tábà ní káwòye sí pé ṣé ọlọ́run fún yẹn ní ìgbàlẹ̀ tí ó fi ògùn yàn àánú kan ní yóò jẹ́ àbí ọkọ̀ ní nǹkan tó lè ní tó lè kó nira báyà èèyàn nímọ̀ sí ni kò nímọ̀ sí ni láàánú ọlọ́run náà ni adékòó ráhùn ọlọ́run àánú ọlọ́run onáà tó kú sọ̀nà méjì lábẹ́ yìí rahmatu minha àti rahmatu man'a. àánú ọlọ́run tí túmọ̀ àti pé ọlọ́run kó yẹn ní nǹkan tí ó fi òkú nínú ẹ̀ ní gbogbo orí ara wa tọ́lọ́ fún wa ìmọ̀ tọ́lọ́ bá fún wa owó tọ́lọ́ bá fún wa ipò tọ́lọ́ bá fún wa ara rahmatu minha yẹn lára àánú wípé ọlọ́run bá fún wa ní nǹkan ó gun wa tọ́ ọ bá ní ẹ̀tọ́ ọ̀rẹ́ ní ọ̀gbọ́dọ̀ náà níbẹ̀ ọ̀n sàkóso nínú ìyẹn o àwọn ní ìgbìyànjú lójú ti ẹ lọ tọ́nà ò ṣe fún ọ. má sọ pé kí ọ̀rẹ́ ní mọ́tò ló ọ̀gbọ́dọ̀ náà níbẹ̀ ìwọ náà gbìyànjú kó o ṣe wàhálà pọ̀ mú mi ní òdodo ọgbọ́dọ̀ bọ̀ ní rahmatu min hakim àánú lọ́lọ́ ń ṣe fún ọ nípa agbófin ọlẹ́kùn ló ṣe é lẹ́kùn fún ọ ìgbà míì sí bẹ tí ó jẹ rahmatu man'a ọ̀dọ̀ ọ̀gbọ́n tó sọ lọ́dọ̀ Ọlọ́run kò sí fún ọ ó gbìyànjú kò sá sí fún ọ náà ni lẹ́yìn ọ̀rẹ́ ìwọ náà wá tẹ̀ wá gbé fún olùkọ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́ bá dé kọ́dọ̀ ń ṣe ìjọba ìtọ́rọ̀ ọ̀hún bá sì mọ̀ sí ìjà sínú rẹ̀ àtọ́lọ́ fi kọjú aburú kan bó lè rahmatu man'a nìyẹn Ọlọ́run ti rà kókò bí obìnrin kan tọ́tọ́ ọ̀hún lọ́wọ́ orúkọ rẹ̀ pé dáàbò kókò owó láti ọ̀fẹ́ tíráàmù fẹ́ lọ rajà àwọn ọ̀rẹ́ mi ní lọ tọ́kọ́ bá yára òun ló kàn fún ọ̀yà ó sì mọ̀ kọ́kọ́ lówó lọ ní wọn bí lọ́wọ́ kọ̀sáàrò owó tí ó fi kún owó tí ó fi tíráàmù àwọn ìlú bá lọ. wọ́n ń bọ̀ lójú ọ̀nà ní ẹ bá kóòdù ẹ̀ pé amọ́tòmọ́lá tíkẹ́ẹ̀tì ẹni ẹjọ́ fẹ́ lọ fún wọn ní ọdún kú. lọ́sẹ̀ wa gbọ́ ọlọ́run sàánú tí òjò kan ó fún ní owó ní orí tó sì ti bàjá ìtọ́sẹ̀lẹ̀ ní oge tí wọ́n ní wọ́n gbé ẹrù ti tóbi ọlọ́run ojúwọ́ rẹ̀ fún igbe ọlọ́run ọ̀rọ̀ ọkọ ni ẹkú pé kọ́sà àdúrà ẹ̀kọ́ fún ní ìgbẹ́ yẹn ọlọ́run sì fi ti aburú kò ẹwú ìgbẹ́ yẹn tí túmọ̀ sí pé ọlọ́run bá a máa kọ́ ní ìyẹ̀kú mi nǹkan mi ní ìkọ́ni pé kọjá àánú tọ́ba wò ó lè fi hàn yẹn tọ́ba wò ó sì lè má fi hàn yẹn. ẹ wo àwọn àgbàlọ́wọ́ méjì tẹ́ ń bẹ ní àwùjọ wa yẹn àwọn alábòsí bẹ́ẹ̀ gbọ́dọ̀ bá wọn tó bọ̀ wọ́n ń gbowó lábẹ́ ìjọba wọ́n sì dùgbò tójú títì wọ́n sì máa gbowó lọ́wọ́ wa. tọ́jú ìwé gbogbo wa là ń fún wọn lọ́kùn lóṣì tó ti bẹ́ẹ̀ nígbà ìjọba ni wọ́n kúrò títí níjọ́ òní ọlọ́run ọmọ ẹni mẹ́tò tí wọ́n ti gbé wọ́n kàn ti mọ́tò ṣeré láwọn láti láwí kódà èèyàn nìkan tí wọ́n jí mọ́tò rẹ̀ tí ò rí tọ́wọ́ lọ sí tọlọ́pàá wọ́n ní kọ́ padà ọlọ́la torí bíi 70 mọ́tò kan bẹ̀ tí ń haidá lọ́wọ́ lẹ́nu bọ́dà wọ́n kò dé lọ́la kó ní ìdúró kó ń bẹ́ẹ̀ wọ́n sì ń kó àwọn mọ́tò mi wọlé jẹ́ wọlé wọ́n ti yọ wọ́n tó ti kó mi yìí ọwọ́ pé ẹkú òlòdì títí rà ná tó ń gbé ẹgbẹ́ wà lórí títí wọn náà ẹwù sẹ́jì ẹ̀ tó ń ṣe fún alẹ́ gbẹ̀rẹ̀
ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà àwọn èèyàn kan náà jẹ́ tó fẹ́ sọ́sẹ́ náà bí ẹ ti ń fún wọn lásán ti ń gba tọ́rọ́kọ́ bọ̀ wọ́n tó ń déwọ́ ọ̀sẹ̀ tí wọ́n fẹ́ ṣe wọ́n tó ń dé ẹ̀wù ti tóbi ọlọ́run sọ fún wọn Suratul Baqara àyà 251 yìí pé wàláwùlá dábòrúlá iná sàbàdọ̀hún bí bàdún lafasadatil ard walakinna Allaha dhu fadlin ala al-alamin. ike ìbá ti jọ náà bá ń fi apá kan lu àwọn èèyàn bá sí apá kan títí ti àdúgbò fún wọn. ilẹ̀ ìbá ti bàjẹ́ èèyàn gbọ́dọ̀ pé ìjọba òṣèlú kankan ìsọkúsọ ní lọ asọgbẹnu ní asọdún ní tó ti bí ẹsẹ ìjẹun kúwó jẹun ìjẹun gbé ṣèṣe kékeré wàhálà tí ẹ ń ṣe lórí ìlú kìí ṣe kékeré kìí ṣe sẹ kí wọn lọ sùn ìgbọ̀ngàn òun máa tó jí àwọn tó ń tó lẹ́yìn ó ti wọ́n ti wà lẹ̀ táìmù wọ́n máa táìmù ẹ̀ ní àwọn òyìnbó sáyẹ̀nsì ti wà lẹ̀ òyìnbó ṣe kó jẹ náà àwọn òyìnbó sáyẹ̀nsì àwọn tẹ́tí ọ̀ àpẹ́ ní ìjọ ìpàgbà tó bá tó dé lọ́wọ́ tó sọ pé ẹ sí ẹ̀ṣọ́ ni wọ́n tó rí ṣe. ṣùgbọ́n nígbà ń fún wọn sí ni wípé omi ó ti pọ̀jọ kàrọ̀ ibi tó yẹ kí development wọ́n ó dé nù ọ yẹ kó kọjá ní àbójú wò yìí àwọn yẹn ti pọ̀ sí ọsibítù tó nǹkan ọsibítù kò tó nǹkan o àbótó nǹkan yóò lọ sí àbá ní Saudi Arabia kò sí segment kan tí ò ní clinic kì í sí general hospital ò lè kárí everybody but at least clinic tó máa ń sáàbù lórí àlẹ́ bí ilé ilé 50 clinic gbọ́dọ̀ wà tí wọ́n lọ lọ́ba tó bá ti ájú agbára clinic lọ wọ́n kàn fún ní class 1 wọ́n kàn rí báyìí sí general hospital yóò bá gbàdé lọ. ọ̀dọ́ ọdún wa bẹ́ẹ̀ títí mo fi kó nbẹ ọmọ ìlú ìsanwó oògùn rárá ìwà àmọ́ àwọn jẹ́ kọ́lẹ́tì tí wọ́n á pè sí yẹn o sáwọn òkú sanwó ní jẹ́rọ tó ti di àti kílíní tí wọ́n sanwó oògùn wọ́n ní títí di sìn àwọn jẹ́ sẹ́ẹ̀dẹ̀rẹ̀ láti Nàìjíríà títí di sìn àdòkìlé ìsanwó tẹ́lẹ̀ nígbà tí ẹkọ́nọ́mì ṣéèkì lásìkò kan láì lórí pé kájọ̀dì náà mọ̀ sanwó owó tó sì ní pọ̀ ní tí ò lè gàjà lọ fájúì kátó wá pé ọmọ ìlú ọ̀sán jẹ̀kan àwa ń tiwa ó dàbí ìjọba kó oògùn lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn kan gbẹgbẹ́ pé ó dùn lọ kó hàlù kọ́lọ́kọ́ sàlùwà. àwọn development yẹn kọ̀ wá up to date ṣùgbọ́n síbẹ̀ ọlọ́run fi wọ́n dáàbò bo wá pẹ̀lú wa ẹ̀wù tí gbogbo àwọn ìbá bójú tí ìbá bójú ọmọ Nàìjíríà rí tó bá yẹ kó ìjọba ń bẹ lọ́wọ́ wọn. abẹ́rẹ́ àwọn jẹ́ ń fi dáàbò àwọn ọmọdé àwọn òpèké kí wọn fún wọn lọ fábàdà kí wọn kún yín yín fún níwọ̀n bá bá adé gbẹ fún wọn náà ní o tí wọn bá lọ lágbára àdúgbò ìgbàgbọ́ fún àwọn ní wọn àwùjá lọ́wọ́ tí wọn kọ́ ọ̀gbẹ́ ẹ̀kọ́ náà Nàìjíríà ní wọn aláàbí ni ẹ̀ àwọn èèyàn tó ṣe pé tó ọba ti gba ti wọn nígbà tí èsì èèyàn yìí àwọn tó èsì wọn náà ti mẹ́nu àwùjọ wa kọ́lọ́mùkọ́lá wà pẹ̀lú wọn wọ́n ní inú ọjẹ́ káàkiri àbọ̀jẹ́ mọ̀tẹ́rì àbọ̀jẹ́ bíyà tọ́ba ti sí inú wọn. tí wọ́n bá kọ́ lé pọ̀ ní wọ́n lọ fún bíyà ni ọ́. ó ń bíyà sí àwọn ìsálámù sí kó ipò lọ́wọ́. ó sì wọ́n kiri bọ́bá sálámù kan ò ní lọ́lọ́. bọ́bá ti wá ń wá sí ẹ̀rọ adúgbò ẹ̀gbá tó kó mọ̀mọ́ ní ìyá kó ti mọ̀ kọ́ tó sáájú yọmọ tó rẹ̀ lé. tọ́lọ̀ táwọn ìbá lọ wíwẹ́ fọ́ọ̀mù tẹ̀ ń wọ́n wàhálà ní national anthem ojúkú oòrùn nípa kí tí wọ́n ní wọ́n tó ẹlọ́bẹ̀ ọ́ torí ẹni ní sùúrù ayé national anthem kò sí assembly kò sí àgbà ojú ẹ̀sìn kọ́nàkọ́nà wa àwọn náà ní ẹni ẹja tí wọ́n àárọ̀ rẹ̀ ẹjí máa gbọ́ ẹsẹ̀ táwọn èèyàn kọ́ ìyẹn mọ̀ lọ́nà ayé dúró àwọn èèyàn wòye. Jimá aago mẹ́sàn-án aláàárọ̀ pẹ̀lú Islam tí o sì lè jí bẹ́ẹ̀. Abẹ́mọ̀ bẹ́ẹ̀ ni, àdúgbò sọ́lá bá àdúgbò sọ́lá ó dúró láàárọ̀ rẹ̀ kìí ṣe tuntun. Ó sì lọ́gbà nígbà ní mọ́gàbù àwọn Hanabila. Saudi Arabia ti lè kàn nínú mọ́gàbù Hanbali ní gbogbo àgbáyé. Àwọn gánfúra wọn ò kí jimá àárọ̀. Torí kékeré sódà ní sàṣà ṣe kàn yìí. Èyí tó ṣe kẹ́yìn tó ti tẹ̀ pẹlẹmọ ìdíkí láti wáyé lánàá ìmọ̀
Jímọ̀ sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tó bá di àtàrí. ó ti wá jẹ́ pé súnà tó bóòdù nínú gbogbo súnà ìgbẹ́ láyé èyí tí ó ṣe ìdáhùn yóò fi gbé ìdáyàtọ̀ wọn lọ́wọ́ mú lọ́wọ́ fún bọ̀ igi lẹ́fẹ̀ẹ́ lò tí ọ̀sẹ̀ lẹ́fẹ̀ẹ́ tí lò bá láyé gbogbo àgbáyé ọkọ̀ wà ló tí àti àlùkò kà ní kéèké ìgbẹ̀lẹ̀ kàtíà ẹ̀yìn ìgbẹ́ tó láàbà kò sí ìwọ́n tó káwọ́ bàtà nínú àníjọba fún ẹ̀kọ́ ní ìwà pẹ̀lú ẹ̀ tó ká máa wọ bàtà nínú tọ́ba jẹ́ pé gbogbo mọ́sáàsì àti bàtà ní ọdún kírù láti fà ní ìdásálà kó o lè dáwọ́ kó o bẹ́ẹ̀ ti ti sìn ó ti wá jẹ́ pé ìlú lẹ́yìn wá lọ rí wọ́n wá tí wọ́n bá débi ìjókòó wọn tí wọ́n ṣe wá sí wọ́n tọ́ bàtà lẹ́nu lójókòó nígbà bá wá lásìkò irun sọ lẹ́nu káàkiri wọn àti ẹ̀wà tó tàbí ẹ̀ṣẹ̀ láì irú àjọwọ́ àwọn alága òkú rèé wọ́n wá sọ pé tí o sì nù súnà ni tí ọ̀sẹ̀ ìlú ni èèyàn ní ká fóònù mi ó ní ṣe ìyẹn lè bàtà bí òun ní bẹ́ẹ̀ ni ó lè bàtà bí òun tọkàn ẹ wá ti balẹ̀ tí ọ̀sẹ̀ gbẹgbẹ ẹ wá ní ẹni mọ́sálásí àwọn kọ́ ẹnìkan bẹ lọ́yẹ́ pé wọ́n á fi bàtà bí òun nígbà táwọn tó wá kí gbogbo ẹ̀gbẹ́lẹ̀ wà bẹ́ẹ̀ yọ wà kó wá sẹ́nu ọ̀dọ́ mọ́sálásí yọ wà kọ́ dáadáa ní gbogbo ìlú rí yọ sẹ́ wà á ti bẹ̀rẹ̀ yóò sì máa lọ sí ibi bá mi torí kò ní mọ́ mo ní ẹgbẹ́ kó mọ́sálásí ẹ̀ ń gbé dàrú ẹ wá tó ń sọ fún mi pé a ṣé kò ní ṣe èmi lẹ́yìn tó ní pé kí wọ́n bàtà tó lù dá sẹ́yìn náà tó wá dà bá àjà àlejò làbá ẹ bá ní ìwọ́n tó yọ̀ lọ́wọ́ rẹ̀ adé ẹgbẹ́ dàrú ayé ìgbé ìrìn àgbẹ̀ ìnáwó mi èmi tí mo tún lọ tọ́ owó sí èyí sọ̀rọ̀ náà sùn dá sẹ́ni kan mo tún bá yín sọ̀rọ̀ wọn ní ìsìn èmi tí mo tún tọ́ owó sí èyí tó fi ń tọ́ yín lẹ́nu ó ń gbèlú lọ tí ó wọ ìyẹn lọ sùkú yìí wọn ló yẹn gbàgbà kí o ṣùgbọ́n láti ọmọ ti dáwọ́ mọ́sálásí pé wọ́n máa ní ti mọ́sálásí èmi ọ̀dá lẹ̀ tọ́wọ́ àti bàtà tó ń gbọ́ ọ̀gbọ́ pẹ̀lú ẹ̀rẹ̀ pẹ̀lú iyẹ̀pẹ̀ tọ́wọ́ àti dọ̀tí mọ́sálásí tí èmi ọjọ́ ìdí náà wọ́n dọ̀tí mọ́sálásí tí wọ́n lọ́mọ tọ́jú ẹ̀ ìwọ́n lọ́mọ sanwó tí wọ́n gbà lẹ̀ tí wọ́n máa ń kú owó gbogbo wa tí wọ́n máa kọ̀ wọ́n. tí kọ̀ọ̀dúnṣe bá wà láti kẹ́ bàtà kí òun àdéhùn tó ṣe wọ̀ bẹ́ẹ̀ tó ló fún ẹ̀kọ́ lójú wọn lẹ́ka àwọn tó ń bẹ wọ́n máa gbọ́ bàtà lẹ̀ nínú àwọn kẹ́ńtẹ́sì tó sáré ẹ̀yẹ́ máa wọ bàtà ẹ̀sìn máa tó nínú bàtà yìí àdéhùn tó sáré kí òun pẹ̀lú bàtà jọ kan ìwé sísọ ń gbẹ́ gbẹ́gbẹ́ àdéhùn tó sáré kọ́ ó tún bá rẹ lọ sọ́nà láàrú sọ. bóòlù ẹ̀ ti ṣe mọ́sálásí wọn jọ́ nẹ́ẹ̀sì mọ́sálásí pé lábáwọ̀ ọgbọ́ngbà tó dé mọ́sálásí àti sàṣàrà lọ nígbà tí tọ́ ń tàn ọgbọ̀n bọ́ síbi igun rẹ̀ ń bẹ̀ ní bákì ń tọ̀ lọ sí ẹ̀ kò sì lè sí àtọ̀ kẹta láàrin rẹ̀ àti oko tó wù ú mọ̀ ọgbọ̀n bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ní láwọn sábà bí jáde máa nílò sọ̀rọ̀ yẹn nílẹ̀ sọ́lọ́ mọ́ àlọ́ sẹ́yìn wá sí èyí bí ayẹyẹ kẹta pọ̀ nìyẹn láàkẹ́ sí èyí tó sẹ́gbẹ̀ẹ́ kan mọ́sálásí ta fún táìsì kó ló ń tọ̀ rẹ̀. so àgbọ̀ yóò di kó lọ kọ́ sàánú wa ó sàlékún àdúgbò wa ó sàlékún àdúgbò àwọn náà sòkòrò tí wọ́n kọ́ kọ́mọ́gbà aládùúgbò pọ̀ òun náà ní pé àánú ọlọ́run ọ̀bẹ di kọ́dé pé ọlọ́ọ̀ba ọjà àbùkù wá pẹ̀lú àwọn ìjọba pẹ̀lú àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn òbí fún ọmọ pẹ̀lú security tí gbogbo ẹ̀ka sáà ní kọ́tọ́ kọjá tó ọ̀nà halal tí èsè ọ̀nà haram so ọlọ́ọ̀ba a máa fi apá kan dáàbò bo apá kan ọlọ́run sì lè kọ fún yẹn nígbà míì níbi nǹkan kọjá pé nítorí pé ó fi dáàbò bò yẹn so yọ wá dé àánú látọ̀dọ̀ ọlọ́run. ẹlẹ́ẹ̀kẹta tá a bá wò sí yẹsí wípé àánú ìṣe tọ́kàn ní àbí tọ́pamọ́ àánú ọlọ́run àwa kù sí ọ̀nà mẹ́ta. alákọ̀ọ́kọ́ ìlú tá a gbìyànjú rákìmọ̀ tó ń dọ́wọ́dọ́wà àánú ọlọ́run tọ́kàn tí wọ́n lórí pé ọ̀lẹ́ àánú ọlọ́run yìí lè. mọ̀mọ́ òkú tó wáyé kí agbára ìyẹn fi máa ń ní owó ni fúyàlẹ́ kí ni wọ́n bìrẹ̀ lọ. bọ́jà ni ẹni tí wàhálà lè gbé tó bẹ̀rẹ̀ yẹn ẹni tí wàhálà lè gbé tó bẹ̀rẹ̀ yẹn ó dùn ní ibi táyì sí. àwọn èèyàn kan ti bẹ̀rẹ̀ pé tọ́ba jáde láwọn wáyé títí dalẹ́ ọmọ sí ìdòwì nígbà bá dé ní odò wá tó tọ́lọ̀ oṣù tó yẹ pé káyìsì kiri ọ̀pọ̀. àánú ọlọ́run á máa hàn ẹlòmí tọmọ tí sùmọ́yàwó rẹ̀ ní ojú ni lọ́pàá àwọn kéré pàtó àwùjọ ìyàwó mi ń tọmọ lọ́wọ́
kíkù ti lójú ní ìsinmi ṣé kó lè léyìn lé àbọ̀ tẹ̀lé ẹ̀ lé. tẹ́nìkẹ́ni ti súnmọ́ tó ti sú gbogbo táìmù ló ti gbà ó ti mọ gbogbo táìmù táwọn dókítà máa ń sọ ìgbàlá ìwé kìnnìkan ìgbàlá ìwé súnmọ́. kótó ẹlòmíì tó ti sọ fún mi lọ́lọ́ àsìkò mi tí ọba ṣẹlẹ̀ àmọ́ wọ́n tó sọ fún o tó ṣe náà síbẹ̀ ojú kan náà ní kótó. ìwọ́n tó lọ́n bá ṣe fún ó sì mọ̀ tó wà láàyè àánú ọlọ́ọ̀lẹ́rẹ́ mọ́wàá bá àánú ọlọ́ọ̀lẹ́ máa bọ́ ṣe rárá o bàbá ọlọ́run bàbá ọlọ́run gbogbo ọlọ́run tọ́jú ètí ìdàlẹ́ ní ń bọ̀ kọ́nà bá tọ́jú gbogbo wọn. ọbẹ̀ nù àánú ọlọ́run ìpín ẹlẹ́ẹ̀kejì lábẹ́lẹ́ oní àlùbọ̀ ọ̀dínà ètò pamọ́ tó ṣe pé kò sí ẹ̀dá kan tó lè sọ parí àbí ọlọ́run mọ́tò wáyé kí mo lè bá bí nìkan ṣe o mo lè bá bí ìlọ́bẹ̀ náà wá o. àánú ọlọ́run bẹ tó ṣe pé onìkan lọ́mọ kò sì bí ìlọ́wọ́ rẹ̀ pé kọ́ ọ̀mà ìní rahmatullah ọ̀dínà. àánú ọlọ́run bẹ èyí tó ṣe pé lọ́wọ́nìlá tọ́mà ìtọ́kàn oní àti wá pẹ́sọ́nù méjì ìtọ́kàn náà kàn sí gbogbo èèyàn àti lórí pé ẹni ẹ̀sà ni máa ń hàn sí ẹgbà fìdídénú ìní ọ̀hàn sí èyí tó yẹ pé ẹni tó bá fìdídénú ni ọ̀hàn sí o lè jẹ́ pé o ti fẹ́ àti ìgbà báyìí lọ́ba sí ẹ̀gẹ̀ rẹ̀ disappointment bá dìde iṣẹ́ ni wọ́n ti bọ́ tòwé rẹ̀ wọ́n náà ti tò ó lò ti náwó sí lábòjúwe kí wọ́n gbà fún ọ ní lẹ́tọ̀ ọ̀bà appointment ni wọ́n bá ní rárá ẹni lè ti sáì ó ń tọ̀ bá tó tẹ́lá fún bí ọ̀yá ló jẹ́ inú wọ̀ sáì mọ̀ tó àwọn ọdún bẹ́ẹ̀ lómi wọ́n subhanallah mo sì ṣe wàhálà tó yìí. ọba àgbà fọlọ́ mú mi ní òjòjò tó bá ti fẹ́ disappointment istighfar ní ọkọ̀ máa ṣe wọ́n ṣe astaghfirullah lórí pé nǹkan kú ọ̀ ọlọ́run ti ṣe. ibi tó ti wá tọ̀ fún ìgbà nìkan ta kí á ní gbogbo òṣèlú wọn máa fọ́ bẹ̀rẹ̀ wọ́n ní iye báyìí ta. iṣẹ́ mi ń bẹ bí wọ́n gbé ibi wọn máa fọ́ ọgá ju tiẹ̀ lọ kò tó tí ìgbà tó ní òfin tó sí rẹ̀ ń bí mi ọlọ́run bá ti ṣe rọrùn lóòótọ́ ẹ̀wọ̀n ti tóbi ọlọ́run. yọ wà á ronú tó bá ronú dilẹ̀ dá ọlọ́run mọ̀ sí àánú ọlọ́run lè yọ àṣé àìrítí yẹn tí bá ti ní ti máa lọ rẹ̀ kí mo fẹ́ máa kọ̀m̀pléǹtì ní ìsì àìrítí yẹn ló fẹ́ kọ̀m̀pléǹtì méjèèjì ọlọ́run ti pè kí ó sì náà bòmí kan tó rahmatulahi dọ́ọ̀là ọkùnrin mọ̀ ṣùgbọ́n tí èèyàn bá ronú dáadáa kò ní mọ̀ pé àánú ọlọ́run. ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ ilé ìgbà òun náà ní káàkiri ní rahmatun musgawaja àánú ọlọ́run ní méjì rahmatun musgawaja àánú ọlọ́run oníbejì oníwọ̀n wa kó sọ́dún mẹ́ta máa ń tọ́ lóru rahmatun wà á ìbátúhù àdáb máa ń tọ́ lóru àdábùn wà á ìbátúhù rahma ما كان رحمة في حق واحد وعذابا في حق آخر àánú ọlọ́run èyí tó ṣe pé nígbà ọba ìsáyì inú rẹ̀ ó dùn ká àwọn ọlọ́run rẹ̀ ṣùgbọ́n ìkangun rẹ̀ ìyá ni o ọlọ́run sọ akó olúwẹ̀ o. nínú ẹ̀ ayé àtẹ́sìmọ̀ ẹlọ́wọ̀n Suratul Kahf ìtàn Mùsá àti Khidir ọmọ tí ìjọ sọ pé àánú ọlọ́run lélẹ̀ ọlọ́ni kí sójú wọ̀ pa tó bá dàgbà yóò sọ àwọn òbí rẹ̀ bí èyí lórí ìlú. ẹ wò ná akágbé àwọn ẹ̀ka ń wá ọmọ tó wò ní ọlọ́dún tó wà bọ̀lọ́bọ̀ ṣe wá àná ọlọ́run. ìgbà wọn ti wá ikú eléyìí tó bá ti dàgbà yóò sọ àwọn òbí rẹ̀ lórí ìlú ọlọ́run wá ní. ẹlòmíì torí okùnfà tí wọ́n ń wá ọmọ ó sì sọ̀rọ̀ sọ́nà ẹlòmíì torí pé ń wówó ó sì sẹ̀bọ̀ sọ́nà tọ́lá ń bá wá ṣe owó fún ọ tó o kú lórí ẹ̀rọ tó ń ṣe dọ́wọ́ òhù rahmatun wa aqibatuhu adab bí ìgbà tí àánú ó gbé ìdílé ọlọ́run ti kàn
inú rẹ̀ wà máa tó gbòòrò náà ṣùgbọ́n ìtọ́jú rẹ̀ ọlọ́ọ̀dì àwọn àjọ náà. bẹ́ẹ̀ náà ni ẹni lè pé ìpìlẹ̀ owó rẹ̀ aráàmù ni owó tí náà ń kọ́ mọ́tò kan balẹ̀ ní lórí jọ lóko rámàtú mọ̀ á ti bá tó wàdà. bá a ti ń bu àwọn ọmọ látọ̀dọ̀ ọlọ́run tó lọ ọbẹ̀ ra gbọ́ ọbẹ̀ ra wọ ọbẹ̀ kọ́lé ọbẹ̀ ra mọ́tò ó ti dá sí ọrùn ṣùgbọ́n ìtọ́jú rẹ̀ ìjà ọlọ́run ni inú àdìsí àtẹ́gbẹ́ ọ̀sán náà àdìmọ̀sánná ọ̀sán pé ẹsẹ̀ ọmọ ẹ̀dẹ́ òní kò ní yẹ kó wájú ọlọ́run náà jẹ́ ìrẹ̀lẹ̀ ìyá ọ̀hún ó fi bílẹ̀ lórí ìtọ́lẹ̀ nìkan. ètò dáàbò fẹ́yìn nípa dúkìá rẹ̀ wọ́n béèrè pé ń bẹ́ẹ̀ ti wí ń bẹ́ẹ̀ ti bẹ̀ sí. àánú ọlọ́run ní dúkìá tó lọ sí fún ọ àánú ọlọ́run ní ilé tọ́lọ́run ní bọ̀ láti rí ìwọ náà lọ́kọ ọ̀sánwó fẹ́yìn kankan àánú ọlọ́run ní ṣùgbọ́n tí ìyàwó ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ tó gbọ́ àlọ́ ti àtọ́lọ́ mọ́tò ní ọlọ́run wà tó ti fẹ̀ẹ́ tínú rẹ̀ ń dùn pé mọ́tò tèmi náà rè tí mo gbé ta àánú ọlọ́run ní o ẹni tí náà fẹ́lẹ̀ tí o ti rí o ṣùgbọ́n ṣé orúkọ ọmọ ṣe tí ọba ìgbé àmọ́ rẹ jẹ́ pẹ̀lú mọ́tò ọ̀rọ̀ tí ó fún wa jẹ́ pé dọ́ọ̀tù fúra mẹ́tò wà á ìlọ́tù wà á dà tọba ń wọ ọmọ ká àwọn ọlọ́run ilé ṣùgbọ́n fún ìkànnù rẹ̀ ìyá ni. owó tó ń pèlè ìjọ tó ń ṣírò nínú rẹ̀ tó pé iye báyìí ló wà ní àkáǹtì rẹ̀ àánú ọlọ́run ni ẹlòmíì ló mojú kan náà ẹlòmíì ti gba owó rẹ̀ débi wípé tí ọba fẹ́ kúlóòsì àkáǹtì kò lè fún lówó mọ́ àbí tọ́ba tó àlè kúlóòsì ẹ̀ lówó. wọ́n ti ń sí ti ẹgbẹ́ àhábìlẹ̀ ọmọ ìgbésẹ̀ ọmọ ìgbésẹ̀ sóòrò tó kọ́ ọmọ ọ̀rọ̀ rárá rẹ̀ sóòrò tó níyàwó rẹ̀ rárá rẹ̀ nípa ẹ̀kọ́ ọlọ́run àtúntúnṣe rẹ̀ tọ́jà kó o ṣe kọ́mọ̀jẹ̀ yìí tó tọ́ ní gbogbo rahmatu wa akibatu wa dá nítorí kó o wà ní ọlọ́run ni ṣùgbọ́n kọ́mọ̀jẹ̀ pé ìgbà ní ọ̀kan mọ̀ rẹ̀ nítorí àti ìbò tó o ṣe gbogbo ìtọ́jà kọ́ lówó nínú ọ̀nà sí ọwá sì ṣòro lásán òǹsí mílíọ̀nù òǹsí tírílíọ̀nù òǹsí bílíọ̀nù iye dọ́là tó ní pamọ́lé. bọ́lá ọba àdìjọ́lá bó ṣe ṣe àwọn nǹkan wọ̀nyí rẹ̀ àwọn nǹkan mi wá ń bẹ tó yẹ tó tó wọn lóru rẹ̀ agáàbùrì èyí kò ìyá lílé yìí ṣùgbọ́n ìkànnù rẹ̀ ọlọ́run àjọ ọjà sí àwọn ọ̀gbọ́n. ẹni tí ò lójú ìwọ̀gbọ̀ òwúrọ̀ bẹ́ẹ̀ wò kò lójú kò ní nàgàgà. ní ọ̀nà wa wò pé orúkọ ayé ló wà ṣùgbọ́n ṣe sùúrù bọ̀lọ̀. àwọn tí wọ́n ń dẹ́sẹ̀ tí ń ṣe gbogbo wàhálà yẹn ṣe bí ẹni lórí mi àbíjọ́ wọlé tó fẹ́ gbé application jáde pé amẹ̀lí di àwọn èèyàn afọ́núdáwá ní ìdìbò wa gba lẹ́rọ̀ wa àbí afọ́núdá ní ìdí ó ṣe. àwọn tí wọ́n lórí náà ní ìjọ ọlọ́dúnrún ti ta ló wà ló rẹ̀ tó ṣe fún àwọn ilé ẹ̀ láti fi ń ṣẹlẹ̀ ọ̀hún tàbí ìjàmbá rẹ̀. ẹjọ́ náà bá fún ìtàn bẹ̀ ọ̀sẹ̀sẹ̀ òní lórí ti ẹ̀ lọ́nà. amúmọ́ra bẹ́ẹ̀ sùúrù bẹ́ẹ̀ ظاهره عذاب وعاقبته رحمة. tọ́ọ̀bá ṣe sùúrù tó dúró tọ́lọ́ ìkángun rẹ̀ ọwọ́ àṣekìlì ọwọ́ àgbàdo àgbọ̀ ọlọ́run. bẹ́ẹ̀ náà ni wàhálà tó bá ti lórí náà wàhálà tó bá ti lórí aya wàhálà tó bá ti lórí ọmọ owó lórí gbogbo ẹ̀rọ gbàgbà tipátipá ló ti wọ́pọ̀ jáde gbogbo mú mi lòlú ni wọ́n tó gbàgbà tó ti jáde lọ́la. ọwọ́ àdúgbò yìí lọ́mọ sojúṣe rẹ̀ ni ẹ bá ti sojúṣe rẹ̀ àìsíkì wọn náà mọ̀ ẹ bá ti sọ́dọ̀ rẹ̀ torúkọ náà ti dá kúkà lóko lórí àìsíkì tiẹ̀ bọ́ bá ti lóòrùn sojúṣe rẹ̀ yọ mọ̀ fún ọlọ́dà lórí. dàrẹ́kì ni táwọn náà máa bọ́ bá mi wọn síbẹ̀ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ yìí tó ti túká ayé ọ̀dọ́lọ́tọ̀ ìyàwó ọ̀dọ́lọ́tọ̀ ọ̀dọ́ máa pàdé lálẹ́ ṣùgbọ́n ọ̀dọ́ bá ti wàhálà tó mú mọ́ra tó ń sojúṣe rẹ̀ dọ́ọ̀nù àgàbù wà á ti wà tó rà mẹ́. ntọ́nà ẹgbẹ́ èyí kò fi yà ọ̀ sọ́wà ṣùgbọ́n ìkẹ́gun rẹ̀ ládàá tó pọ̀ lọ́wọ́ ní ọmọ retí rẹ̀ ọlọ́wọ́ tó ọdún láyé yóò sì tó ọdún láyé ìyá wọn. ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ ilé onú ẹ̀ ní ìtòsí pé tá a bá ti rí báyìí
ọjọ́ rahman lọ́dọ̀ ẹnìkan ọjọ́ àdáàbò lọ́dọ̀ ẹnìkan. rahman ni lọ́dọ̀ ẹnìkan àdáàbò ni lọ́dọ̀ ẹnìkan. àìsàn tó ṣe ọdún mi níbi ọ̀sìtù ìbánújẹ́ ní lọ́dọ̀ rẹ̀ bá àìsàn sí ọ àmúmọ́ra ni wàhálà ni ìyá ni ṣùgbọ́n iṣẹ́ ìwé tó kalẹ̀ báwọn dókítà tí wọ́n mọ̀ sí lágbàáyé rẹ̀ ti pọ̀ tó láìsàn bá sí. àwọn ẹgbẹ́ tí ìsìnkú òṣèlú wọn ni wọ́n jẹun lórí ìgbẹ́ tó wọ́n rí ṣùgbọ́n lọ́n ti kúrò ayé nìyẹn. àwọn ìgbẹ́ tí wọ́n máa ṣẹlẹ̀ yóò jẹ́ àdá lọ́dọ̀ àwọn kan yóò sì jẹ́ ráhùn lọ́dọ̀ àwọn mi. làbíjọ́ rahmatullahi mùsàwọ́jà àánú ọlọ́run oníbejì àánú ọlọ́run oníbejì. àwọn awùyí sí dáadáa nígbà tá a bá ń kálẹ̀ alhamdulillahi rabbil alamin arrahmanir rahim. lórí ìṣèṣin tó ọba wà ọmọ ìfẹ́ lọ́dọ̀ ọlọ́run ọmọ kò yí lọ àánú ọlọ́run ọwọ́ àwọn abẹ́ lọ́dọ̀ kọ́ lọ́wọ́ sí àánú tiẹ̀ ní tó bí ọ̀. tí wọ́n di àánú káyé àti kàlìkìyàmà tí wọ́n di àánú ká burú báyìí tí a sì fún ní ilé ìgbẹ̀yìn rẹ̀ kọ́ máa tún jẹ́ àánú ọlọ́run padà. kọ́mọ̀ sí ní àánú tá a bójú tí wọ́n wá di kíni o tí wọ́n wá di yà. àsìkò tá a bójú ilé ìgbẹ̀yìn pọ̀ bí ọjọ́ kọ̀ọ̀kan ìṣẹ̀lẹ̀ méjì ọjọ́ mẹ́ta mẹ́rin kóbìlẹ̀ tó lè bá èdè àti àwọn àkàwé àti ìṣe ìfáwà náà lójú nínú ayé. ṣùgbọ́n nínú àwọn ẹ̀rí tá a mú wá mo ti sọ̀kan fún yín olóyè ní sọ́wọ́n tó káà alẹ́ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ Musa alayhi salatu wa salam. ní àyà 60 títí dé 82 àwọn olè máa ka wo yẹn mọ́ nìsín káwọn lọ́wọ́ ká fúnra wa inṣàlá. nínú tó ń ṣẹlẹ̀ ní ayé náà láìsàn àbí àléébù tó bá wà lára ẹlòmíì ẹ̀rí báyìí ẹ̀dá rẹ̀ kò dàbí tiwa. tó wàá bẹ̀rẹ̀ ní o tó bá bẹ̀rẹ̀ ní ọ̀kan tó ń ṣẹlẹ̀ ayé ni. ọ̀nsọ́fà kò sí dùn mọ́ ṣùgbọ́n ọlọ́run fẹ́ kí wọ́n ní òwúrọ̀ àríkọ́sí látara rẹ̀ kó lè tó ayé àánú ọlọ́run lè mọ̀. bèbè nínú àwọn tí wọ́n tọ́jọ́ pé káàbìrì ni wọ́n ìyàwó rẹ̀ bí obìnrin lágọ̀gọ́ olóbìnrin lẹ́gẹ̀ẹ́ olóbìnrin lẹ́gẹ̀ẹ́ náà bá tún lóyún ẹlẹ́gẹ̀ẹ́ obìnrin náà ló wà mẹ́ bó ṣe kára mọ́ obìnrin ẹni ẹ obìnrin fi gbalẹ̀ kìí àmọ́ lọ. nítorí ẹgbẹ́ ìlú mi bẹ́ẹ̀ pé kódà obìnrin wọ́n ní a máa sọ pé bóun tiẹ̀ tí ó kú tiẹ̀ mọ́ bí ẹ ṣe ń bímọ nígbà tó sùn níbi ọba tiẹ̀ ní sọ̀rọ̀ àti bóun sáà tiẹ̀ mọ́ bí ẹ ṣe ń bímọ onígbà bímọ ẹni ọkàn tó kú ni kí wọ́n máa sọ báwo yẹn wọ́n wá rí ọmọ bíi gílọ̀tọ̀ pé pé àti ìtiwá lórí ẹ̀tọ́ bá tọ́mọ tó fi mọ́ lórí ọkọ̀ tó bá jẹ́ méjì àyẹ̀dẹ́ náà yẹn tó fi sùn wọ́n lọ bí ọjà wọ́n wá bínú sí tí wọ́n lọ lórí ọlọ́ọ̀mì. so àyà kọ́ lórí ẹ̀ dáadáa bí àìsàn ọ̀bà sí àwọn pharmacist bóun ni wọ́n ṣe kó o ẹ̀wọ̀n yìí pharmacist ń bẹ lágbàáyé wọ́n mọ̀ kó o lọ ní lóríṣiríṣi bẹ́ẹ̀ náà sì ni àìsàn lè ṣe èèyàn tọ́lọ́ lè fi dí abúlé kan kó o fún yàn pẹ̀lú torí ẹ̀sán ní òde ọjáde àwọn tí wọ́n jáde tójú wọn kàn rí. bẹ́ẹ̀ náà ní tọ́mọ rẹ bá ṣàìsàn wàhálà ni fìtínà ni bí ẹ bá tẹ̀ lọ́dọ̀ ní ṣe ìjà ọlọ́ba ní gbé bọ̀ wálé o tún wọn dúró lọ́dọ̀ ọlọ́ wọ́n mọ chájì ẹ̀ sóni tó kú tó kú mọ́tò chájì. tòótọ́ ìnira ni ṣùgbọ́n tó o bá gbà fọlọ́ tó ṣe sùúrù fọlọ́ ráhùn ọlọ́run bẹ́ẹ̀ wọ́n fojú àìsàn lásán wò. ọmọ ní o ti ń bẹ láyé ọmọ ní o ti mọ ẹ̀fọ́ àìsàn ó ní àánú aláìsàn àwọn bí tí wọn náà tó bá mẹ́ ibi ẹ̀sìn kan bá láìsàn lọ́wọ́ wá bá ojú ọ̀nà ìjọ ìsìn lẹ́yìn tó ń tọ́ wọn láì ní ẹbí ìrànlọ́ lọ́wọ́ ni tí ò ní fi ọlọ́wọ́ rárá láti ràn lọ́wọ́ kò fi gba aládáwájú ọ̀rọ̀. bẹ́ẹ̀ náà sì ni yóò jẹ́ ìdá ẹ̀kọ́ fún ọ ìdáàbòbò fún ọ lórí àwọn ọmọ rẹ bí ìná àtọmọ mùsùlùmí ní àtiwọ́n náà ẹlòmí ń bẹ omi sí
abẹ́rẹ́ àjára kí wọ́n fún láti wọ̀ láìsí wá kí ọmọ rẹ̀ ní ọlọ́wọ́ sọ ọba abẹ́rẹ́ àjára bá ló wọ̀ bá owó lọ́fà náà kábẹ́rẹ́ àjára olóòtú yóò fi máa sọ àsìkò fáwọn mi lọ́wọ́ lórí ẹni tó bá tún ní lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó máa gbòó abẹ́rẹ́ tí ń gbà báyìí làwọn dọ́kítọ̀ lọ́kọ́ bá báyìí tó fi lé o sọ wá jẹ́sẹ̀ ráhùn àbí ọ̀jẹ̀sẹ̀ ráhùn ọjọ́sẹ̀ àdùn ọlọ́ ṣùgbọ́n nígbà tí ń gbòó inú rẹ̀ ọmọ ìbàjẹ́ lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà ní ikú tí ń pa wáyé inú àánú ọlọ́run ìwà láàyè ẹ bá wọn ń rò yọ ọmọ bọ́ọ̀lù torí pé tí ń jẹ́ kú ní pé kí ẹ̀mí ó kú lára lẹ́yìn ìgbà tára bá ti wíìkì tí ò lè gbé ẹ̀mí tó mọ́ bí ìgbà tí medicine tó kú lára rẹ̀ ni kọ́gbọ́dọ̀ mọ́ rí ara kí ẹ̀mí tó kú ẹnití ẹ bá bẹ lórí ẹ̀kẹ́ náà witness yẹn wà kíákíá ẹ̀mí ó ti kú lọ ẹnitọ́ka lásìlẹ̀ witness yẹn wà kíákíá ẹ̀mí ó ti lọ agbára náà tó tọ́ tó ti gbogbo ẹ̀ witness yẹn wà iná ẹ̀mí ó ti kú lọ tí witness yẹn bá wá sára tẹ́bi òkú bẹ̀ olúwẹ̀kọ́ ní gbádùn ìgbésí ayé ẹ̀ àwọn tí wọn bá ń wò àwọn tó wọn ò ní gbádùn ara wọn tó bí ìwà nílé ẹ bá sọ̀rọ̀ kọ̀gbọ́ ẹ fún lóúnjẹ kọ̀gbà ẹ̀sà ń pọ́ǹpù ẹ̀ sílé ẹ̀mí lára kò mí ṣùgbọ́n lẹ́ẹ̀kan lójúmọ́ ó lè mi àtàǹpàpọ̀ yẹn káàdì ìgbélé ìṣàlẹ̀ yọmọ àtàkàtọ̀ rẹ̀ mọ̀ tó ń méjì. sẹ́yìn tó ti fìtí náà kọ̀gbádùn ara rẹ̀ kọ̀gbádùn àwọn èèyàn rẹ̀ náà gbádùn rẹ̀ ọlọ́gbà ti kú ní torí pé àánú ló fi ṣe fún wa pé kò burúkú wọ ẹ̀mí máa lọ bí ààyè tiẹ̀ lọ́jọ́ òkè ìwọ ara ẹ̀bùn mọ́ ní ẹ̀bùn lọ́jọ́ ààyè tiẹ̀. àánú ọlọ́run mi tí o sì lè di bẹ́ẹ̀ àwọn ìyá Quran àti fi sẹ̀rí lórí ẹ̀wù àti àdìsí àti ìwọ sallallahu alaihi wasallam ṣùgbọ́n torí àsìkò kálí débi tí a fẹ́ kọ́ wa insha Allah. bẹ́ẹ̀ náà ni wàhálà fi yàn ní lórí dáwà fi sabilillah ó ní wàá lò lọ wàhálà bẹ́ẹ̀ ìnáwó bẹ́ẹ̀ ṣùgbọ́n àánú ọlọ́run yọ kẹrẹ èèyàn gbàládá lọ́dọ̀ ọlọ́run yóò rí bẹ́ẹ̀ ayé yóò tún rí láti fi àrùn walladhina jahadu fina lanahdiyannahum subulana tí ẹ bá ti fọkàn òdodo ṣe tọ́lọ́run tó gbìyànjú tó jọ̀rọ̀ tọ́lọ́run ìtọ́sọ́nà ọlọ́run yọ ọmọ wa báyìí lórí àlámà ìtẹ̀sí ní àlórí àlámà ìdílé ayé tí wọ́n lọ́wọ́ ìlú wà láàyè ojú agbára rẹ̀ lọ. ẹni ló ti kọjá wa tí ó lè ta àsìkò òmòtò ló bá ti lọ kírun ibi tó ti lọ kírun ọjà ìmọ̀ lágbá ìyọkàn ìjọ rajà. ààrẹ tó ní ti pẹ̀lú àwọn tí wọ́n ti lọ kírun yóò fi wọ́n lẹ̀bẹ̀ yóò tó bá wọn lọ. àìmọye ìtẹ́mi tó ti pa wá pọ̀ nítorí pé kí ni o nítorí pé àkójọ lójú ọ̀nà tọ́lọ́. innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda. gbogbo ìwádìí náà muslim brother muslim sister inú mi máa ń dùn mọ́ra jáyà yẹn tọ́lọ́ tó pa àwọn asáàbò káàbì. innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda. ọlọ́ni ọ̀dọ́mọdékùnrin ni wọ́n amanu bi rabbihim wọ́n ní gbàgbọ́ sọ́dọ̀ wọn bá wọn wa zidnahum huda. àwọn náà wá sí àlékún ọ̀nà mọ̀ àṣẹ́fún wa. àìmọye nǹkan bí ìgbà yìí gbèsè tó yẹ kó ojú èjì wa lọ. ṣùgbọ́n tó ọlọ́run tuntun wá wọ̀ báyìí. ẹlòmí ìdálómi ọ̀sẹ̀ ọmọ wa kò ń tẹ ọmọ kó o tiẹ̀ ṣe lágbàá. nọ́mbà rẹ̀ bẹ lórí sẹ́ẹ̀tì mi èèyàn kan kọ́ bẹ̀rẹ̀ níbẹ̀ brọ́dà wa bá ọmọ yìí ní ìjọba ìlú báyìí lọ́wọ́ ìlú báyìí lẹ́yìn sí wa. yóò ti gbọ́ ọ̀rùn ní kíákíá kódà bí ẹ̀rọ àti outside Nigeria ẹ̀ẹ́nà kọ́ọ̀lù ẹ̀mí ìpè brọ́dà alágbájá àtijọ́ sí dáwà ní Nàìjíríà tí ọ̀rọ̀ àti sì dáwà kí mo fẹ́ wà lọ́lé wọn kí mo fẹ́ wà lọ́lé ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ dáwà ni wọ́n pa wá pọ̀ àwa mọ́ra wa ọlọ́run sì jẹ́ àgbà wọn pé ìgbẹ́ dáadáa sí. ṣùgbọ́n ara bẹ́ẹ̀ ṣùgbọ́n àdùn bẹ́ẹ̀ orí ọlọ́run bẹ́ẹ̀ àdùn ọlọ́run bẹ́ẹ̀ kò sí bí ìlú ṣe lè dá tó ṣe lè tòrò tó ṣe lè júṣe láì sí dáwọ̀ ìsàbíyà mẹ́ tí ọba ti síbẹ̀ wọ́n mọ̀ fi gbà lùbì ni. innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda
tí báwo yẹ kẹ́ni Buhari dàgbà lọ́dọ̀ wọn àwọn kan ní rìn tó fi mọ̀ pé àìkówó òlu jẹ ṣé nílé nílé òye ṣé nílé nílé òye jẹ ìgbọ́n kówó òlu jẹ. Quran náà ní ya ayyuhal ladhina amanu la ta'kulu amwalakum bainakum bil batili illa an takuna tijaratan an taradin minkum ẹ̀yin olùgbàgbọ́ òdodo gbọ́dọ̀ jẹ dúkìá láàrin ara pẹ̀lú ìbàjẹ́. Tọ́ba jẹ́ lọ́dọ̀ àbàjẹ́ sínú rẹ̀ dùn adẹ́gbẹ́ rahmatun áàtúbàtúbù àdá. Àánú ọlọ́ọ̀ni ṣùgbọ́n ìgbẹ̀yìn rẹ̀ kí ni ìyá ọlọ́run. Tẹ́lẹ̀ náà ló fi sábúrò òdu tí òdùmú kan mọ́kàn. Ọlọ́run wá jẹ́ lé kúrò àwọn tó jọ ní fún ọmọ bọ́ sórí ipò. Àwọn tí wọ́n máa pé ìwọ ọlọ́run fọ́lọ́ wọ́n máa pé ìwọ ọjọ́ náà fún wa. Aláwọ̀ bí ìlú ẹgbẹ́ wà ní owó ní EFCC kéde òun ti pàfẹ́tì bí òun sí tí EFCC bẹ́ẹ̀ ti fún kó o lè rí rẹ̀ rí tí EFCC ọ̀bá ní ẹ̀rí ń gbọ́ àwọn ọlọ́gbọ́ ọlọ́ọ̀bá lè lọ lágbọ́ yà ọmọ dúró là sàrà ọjọ́ ń tọ̀ tí gbogbo tó lọ pàfẹ́tì tí wọ́n kàn kéde pé tọ́pọ̀ yìí tó pàfẹ́tì kankan kódà ọlọ́ọ̀bá lè lọ lá ó lè tún tú àṣírí ní ìgbé ayé ayé kọ́mọ́sọ́lá ìgbé àwọn gbogbo tọ́lọ́ bá fẹ́ tún ta tí ó tún ta lórí òkú lọ bẹ́ẹ̀ tí ó sùn lọ bẹ́ẹ̀ tọ́lọ́ ó tún ta lórí nítorí ló ti bá fẹ́ tì lé ṣùgbọ́n innal insana la yatgha arra istaghna inna ila rabbika ruj'a ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò lè ṣe kọ́ mọ́ sàtọ́jú tí ọmọ ẹjọ́ ẹ̀ lójú tí ọmọ sọ àsọgbẹ́nu ara ahùsàbìnà nígbà tó bá ti rí kò sí àbà tó ń rọrọ ọhún kò sí bí wọn pàṣẹ sí tájú ọ̀rọ̀ rẹ̀ yóò bá yẹ ọkọrọ yóò bá máa sọ̀rọ̀ tọ́jú lẹ́nu yóò kọjá làtọ̀ lọ́hún ó ti gbà pé inna ila rabbika ruj'a ọjọ́ ìlú wa ti ń tọ́jú ẹ náà lọ́wọ́ padà sí ó kọ́lọ̀ ń kó fún wa ní àtúbọ̀ náà dáadáa wàhálà ká bá ń ṣe lórí dáwà kámo ojú rí iná rẹ̀ wàhálà tó ti fi aqibatuhu rahmah àánú ọlọ́run iná ní ọ̀pẹ̀gùn rẹ̀ ká lọ wo Suratul Baqara àyà 214 ká lọ wo Suratul Ankabut àyà kìíní dídí ẹlẹ́ẹ̀kẹfà bẹ́ẹ̀ náà ní Suratul Baqara 216 ká lọ wo lórí ẹ̀. ẹni tó sì bá ń kọ́ ọjà kan kó di ìjẹ ọlọ́run ìyá ní kéèyàn bẹ́ẹ̀ ná 100 naira kó sì máa ṣe wàhálà kó bẹ́ẹ̀ ná 1000 tí wọ́n máa fà lọ́dún lójú àbá ẹ̀ mọ̀ sí wàá mọ olùwọ́ ọmọ yìí èló sì ní 3000. ẹgbẹ́ balùwẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ balùwẹ̀ bẹ́ẹ̀ gbé ìkángun rẹ̀ àánú ọlọ́ọ̀ni àánú ọlọ́ọ̀láyé àánú ọlọ́ọ̀láyé kìí àwọn. àwọn kí ẹ lówó náà rẹ̀ rí lẹ́ni jẹ́ ń gbé lẹ́ni jẹ́ ń dáwọ̀ yìí. ọ̀rọ̀ bí ìjọba sì ní àánú ọlọ́ọ̀ni ṣùgbọ́n kó owó ṣe lọ bí àánú ọlọ́ọ̀n tó bí ọ̀rẹ́ ẹni pé owó kí ní ìpìlẹ̀ owó rẹ̀ sọ́nà àlàyé ni adéka àti ìdílé ọlọ́run ṣe fún un. ìgbò òun náà sí sọ́nà tó tọ́ ni adéka àánú tó bí ọlọ́run ṣe fún un. tí ìjọba fi ní mẹ́ẹ̀ẹ́mẹ́ àánú tó ti tó ìkànnì rẹ̀ ìyá ọlọ́run lórí. ẹni tó gbẹ́ tó páàkì ọmọ ẹ̀dẹ́ yẹn níbi tó gbòó àbí sísòkò fara lórí owó kúkú lójú ìyá ọlọ́run létí ẹ̀ àbí tó bá túbà rẹ̀ ọ̀dọ́ lọ́kọ́ bá túbà rẹ̀. lábẹ́ ilé ìyá ti ṣe ìwádìí pé kí ni àwọn ọ̀nà halal tí ṣẹ̀rí àmúwá láti lè lówó kí ni àwọn ọmọ haram tí ṣẹ̀rí àtọ́ka sí. tọ́jọ́ pé àgbo ẹ̀wá owó díẹ̀ ṣùgbọ́n àsìkò kò lè gbà wá tán. gbogbo sẹ́tọ̀ bá fi ogún ara rẹ̀ ṣe iṣẹ́ halal ni o. nítorí ọba ìgbógun látọ̀dọ̀ ẹlòmíì tọ́jú ilé o ti gbẹ́mìí mi ẹ̀tọ́ rẹ̀ ni o tọ́ọ̀bù àti mújẹ tọ́ rẹ̀ ti ṣeré àmọ́ àná halali rẹ̀ ni ìwọ̀ tó bá ní lórí ẹ̀kọ́ sẹ́tù ní ẹ̀kẹ́ tó pín ogún torí ẹ̀rọ jẹ́ pé kálukú ọ̀ṣọ́ra pẹ̀lú tó bá ń kó jọ fún fámìlì rẹ̀ nígbà àwọn ọba gbógun tì wọ́n gbógun tì pé ẹ̀tọ́ wa ni ṣùgbọ́n ọlọ́dọ̀ sínú òkèlè rẹ̀ wájú ọlọ́ ìṣirò ní ọkàn wọn nítawọn gbòó sí ní ilé sọ́ọ̀jẹ̀ yẹn lówó
kásán kó tó lè bá àgùnbọ́n sẹ́ni kan gbé nǹkan sí ọlọ́dọ̀ kájà padà fún kó tó lè bá gbé òkú dáwọ́ òkú sínú kódà ẹ̀tọ́ ọkàn sí kó lè rí wọn kọ̀bọ̀ jẹ́ nínú dúkìá rẹ̀ wàlúwà ọlọ́run ní gbogbo rẹ̀ ọ̀nà ńgbà wà lọ nígbà tó lè kò sí kọ́ọ̀tù tó mọ̀ aṣọ rẹ̀ tó ní ìbora lórí sùn tínú rẹ̀ ń dùn ìwọ̀ kó lálọ́ yìí ó lè jẹ́ pé ọkọ ọmọ rẹ̀ ní ọmọ ìbora rẹ̀ gbọ̀bá fún tọ́ba ti wà láyé ó kù láyé irú ìṣe wà lọ ẹ bá wọn bá wọn wá lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó wù bẹ́ẹ̀ ó ti wà lọ sáré adẹ́ntó oníbẹ̀ẹ́ adẹ́ntó oníbẹ̀ẹ́ adẹ́ntó ọ̀rọ̀ kan kó lè jẹ́ nínú dúkìá rẹ̀ adẹ́ntó ọ̀rọ̀ kan kó lè jẹ́ mbẹ́ ẹ̀rọ ní gbogbo wọn ni wọ́n pè ọ́ ṣùgbọ́n tá a yóò sì wájú ọlọ́ wàláhì ọlọ́dọ̀ sí ìwájú ọlọ́ ìṣúra tí wọ́n ẹ̀ gbọ́dọ̀ wọn sẹ́yìn náà sì fi fọ́dà tọ́kàn bíi tí wọ́n nìyẹn torí ẹ̀ ló dé pé làbí sọ pé ọ̀nà tó ọgbà owó ọgbọ́dọ̀ ọ̀bẹ̀rẹ̀ kí a fò pẹ̀lú ẹ̀ sọ́nà tó dáa tó bá jẹ̀rí àwọn ẹ̀ gbogbo ọ̀rẹ́ tó bá jẹ́ haram agbọ́dọ̀ jìnnà sí dúkìá dúkìá mi kódà kéèyàn jí owó lọ́dọ̀ ẹgbẹ̀rún kan 1,000 yẹn ó sì gba owó lọ́wọ́ ọmọ káyé tí a bá yí tọ́jú tí ọ̀dà ló ṣe ó burú ju kéèyàn gbogbo orílẹ̀-èdè àbúrò kéèyàn kó jẹ lọ torí bí àwọn èèyàn yẹn wọ́n yìí máa ṣe mílíọ̀nù kan yìí máa ṣe méjì nàìjíríà àwọn ìdílé ní 120 mílíọ̀nù abẹ́ ẹ̀kọ́ gbogbo 120 mílíọ̀nù lọ́sẹ̀ pátá ọ̀nà ọba rẹ̀ wà máa rọ̀ bùkà bíbélà àbí ìlẹ̀ àbíyíde wàláhì ọlọ́run ní sàwọn sẹ́ni kan ló lálẹ́ kìámọ̀ gbogbo àwọn ọmọ náà máa gbẹ́gbẹ́ sí lálẹ́ kìámọ̀ tó ọ̀bá ní tó fi sọmọ nínú ẹsẹ̀ wọn náà papọ̀ ọlọ́run tó ní wọ́n wà sẹ́yìn lórí ìfisà ìṣirò tó kìí ṣe ti kọ̀ǹpútà tẹ́tẹ̀ tó máa tẹ̀ ṣáta oúnjẹ ara gbogbo gẹ́rọ níbi ìṣirò ọlọ́run sì ṣirò ẹ̀ fíní àwọn ọmọ náà ọmọ sọ pé máa lè hádà ìkìtà àbílẹ̀ àìlùmọ̀ àjẹrò sọ̀gẹ́ ọ̀dà wà láàkẹ́bí ọ̀dà nílá àṣọ́ra wà wájàdú máa àmìnú àbẹ̀rọ̀ wà láàyè fílẹ̀ mọ̀ ọ̀gbọ̀gà àdá. ó ní ìwúwo la máa gbà yìí. kò sí ẹ̀bí ìfẹ́kẹ́lẹ̀. wàhùn di alikita. kádàrọ̀ ìmújẹ́rẹ́ mi. gbogbo wa ètí ẹ̀ kó nàìjíríà ètí ẹ̀ kó jáde wà láì tó ń bẹ́ẹ̀ láì di àmọ́. gbogbo ẹ̀ tó kú nítorí àìríná àìrílò nítorí báwọn èèyàn kan kó owó wá mi wà láì ọlọ́run ní sàwọn bẹ́ẹ̀ ìgbà láì di àmọ́. àìmọye ọmọ ẹgbẹ́ tí ẹ ti kú lọ lọ́sibú kódà ẹlòmíì yóò gbé ọmọ lọ́sibú yóò sì kú bẹ́ẹ̀ yóò tó wọ́n lọ fóònù ló ṣe sá lọ fóònù ìgbé òkú wà láì àárẹ̀. nítorí ló sì tó ti jẹ́ pé ìjọba lọ́yọ̀ kọ́ lọ títà gbogbo nǹkan báwọn. akẹ́lẹ́ ìlú bí wọ́n bá ti ní fọ́ọ̀mù rẹ̀ fún òní tètè sọ fún wọn kọ́ ni wọ́n lọ tì mọ́bì kan náà. torí jẹ́ bá sọ fún tọ́ba lè kọ́ òkú jíjẹ ìlú ẹ̀ ti pọ̀. yóò gbó kú rẹ̀ yóò tún bá náà yóò tó gbó. ṣùgbọ́n tó bá ti ń sẹ́ǹsì kó ti fẹ́ yíwọ́ o lè jọ páàkì ẹ̀rọ ní oúnjẹ tó sọ fún gan yóò ti lẹ́sẹ̀ fẹ́. ẹ̀wù mùsílà ọlọ́run bẹ̀yẹ̀ sí alábòsí yóò tó gbogbo ẹ̀ láàrin ni mo ti wá mẹ́nu bá nǹkan ní ètò léwu ó léwu fún àwọn tààlà kéwu tààlà kakọ̀ àn akahadi ẹlòmíì tó kéjì ní ẹlòmíì tó wà àlùfíkì islamic law ìlórí ìdí. a sì kún máa gbọ́dọ̀ gba nǹkan ní ìlọ́nà haram àwọn abániyẹn wájà sí àyíká yàtọ̀ tó bá fẹ́ràn lè wọ̀ sí i la. àníyàn wá da sọ́sọ́ ìgbésẹ̀ tá a bá gbé sókè sọ́wọ́ wẹ̀ ní aláàdì. olórí sọ pé wà á lè kún bèrè lùmí yìí láwọn yà á náà lánàá mọ̀ọ́kà fún mi kọ́bìlì lòkà àdéhùn wá báyìí. ẹ̀ńtọ́ bá dé nígbà tí ọba lò kí wọ́n tó máa jẹ àwọn olóòṣà kí wọ́n tó máa jẹ wọ́n yà láti kìí àmà tó ń gbẹ yọ̀ ọ̀pọ̀ sí à. torí àdìsá ló wọ sọ́lá náà àdìwọ̀sá àdìwé àwọn èèyàn kan bẹ tó ta àwọn obìnrin ní wọ́n kọ́ ọ́ bí àti wọn tó dálé kìí àmà. nígbà tí Buhari wà ẹ̀tọ́ ìjà tó tó lọ́rọ̀ tó yẹ kú. inú wọn bá tó lọ́wọ́ dálé kìí àmà tó kìí àmà. kí ló ní ẹ̀tọ́ òdòdó àwọn olùdó ọlọ́run nítorí kí wọ́n lè pè ọ́ láti lè dá fún un.
wọ́n sì ti wí láyé ẹ̀san rẹ̀ ti lọ ìyá ló kú láyé ìyá. nínú ẹ̀rẹ́ tí ní ojú ọ̀rẹ́ lọ́wọ́ ṣùgbọ́n tó ní síárì ní kí wọ́n lè fi dàwọ́ àgbèrè ọlọ́rẹ́ ní yọ̀bá náà lè fi àwọn yọ̀bá tó gbòó tó wọ́n àgbẹ̀sán olóde ọlọ́run ní torí kí lóbi náwó lórí kórè lórí fíṣẹ̀lì gbogbo ọ̀nà ìwọ̀n náà ní lára o kí wọ́n lè fi ọlọ́rẹ́ ní ọlọ́run ní náwó wọ́n sì ti wí yẹn lọ. àwọn olùkọ́ bẹ́ẹ̀ láre kọ̀wá wọn kan àwọn okun bẹ́ẹ̀ láre kọ̀wá wọn kan ojútáyé ló dá ọmọ fún ẹ̀ńtẹ́ ju 1 million 0 million àti ká ló kíkẹ aláwọ̀ àtàkàrù aláwọ̀ abẹ́rẹ́ yìí náà. sẹ́wọ̀n bàbá yẹn sọ́ba bẹ́ẹ̀ náà ni ẹ tún fi pé ìmọ̀ ẹ̀ka bọ̀ àgbà wòye tí wọ́n máa dùn bá àwọn ṣe aláwọ̀ àlẹ́ ọmọ bọ̀ àgbà onífàsọ́hà onímọ̀ iná ní ti wá àti báwo yẹ inú rẹ̀ ó tún láti gbé àwọn ọdún nínú wọn gbẹ̀sán ó náà máa ti dáwọ̀ ní ṣẹ̀dí ìlà wọ́n bá sọ pé ọlọ́run ọ̀sẹ̀ pé kí ni tó ní kíni kọ́kọ́ àdúgbò àti kíkà tó ga nítorí tí wọ́n lọ rárá o kí o lè bàbá inú rẹ̀ dùn ní ọ àbá àníọ́ ní o ara líta ìníọ́ tẹ́gbọ́n òyìn kan bẹ́ẹ̀ láwọn àwùjọ wa ara ní ọmọ àbá àpilẹ̀ ló lórí ọmọ àbá àpilẹ̀ bí ní ṣe ń tí ń ṣe ètò ìnáwó mọ́. ẹgbẹ́ òkú wọ́n wá nínú onírárá ọmọ wọn tàbí ọmọ mú bàbá omi máa ń jẹ kọ̀bílì àti ìbàjẹ́ ọmọ dàpọ̀ mọ́ra wọn ẹni tí òtún tẹ̀ sí í ṣe yọ̀ọ́sà ní rárá o ìran àwọn oní ṣe bàbá omi máa ṣe ọba tó tẹ̀ sí Yorùbá wájú yọ ká ẹ̀mí ọgbẹ́ ẹ̀gbọ́ gbogbo jáde ìkan máa sì wí. tó ṣe fún àwọn ọ̀nà kan bẹ tí ọba ti mọ̀ àwọn tẹ̀sí yìí ṣe máa gbọ́ tẹ̀sí yìí àti sọ́jú wájú. ewu ń bẹ lórí ẹjọ́ ní mímọ́ ọlọ́run á sọ fún yín pé torí iṣẹ́ àárín lórí ṣe nǹkan wọ̀nyí kó lè mọ̀ pọ́ pé kí wọ́n lè yìn ọ́ wọ́n sì ti yìn ọ́ kò sí lára kan fún ọmọ lórí. wàhálì ló ń bèrè ìrírí láti àmàlà mọ̀ádà omi kọ̀lẹ́ lọ́gbà adéluwájú ẹ̀ka nígbà tí ọba lò ìyá ọmọ wọn jẹ́ tó kàmú lóṣà láti fi àwọn. nígbà tí ẹ bá ní ọmọ tó wà ní ètò ní ọ̀fẹ́ graduate kò ní wọ́n tó sàtífíìtì ẹ̀ wàhálà tó ti ṣe ìnáwó tó ti ná ìbànújẹ́ lẹ́wà inflate price lẹ́yìn inflate fees lẹ́yìn wọn wá bu àwọn owó kan lálẹ́ tọ́jú wípé kọ̀bájọ́ náà wọ́n kọ̀bájọ́ òsì ọlọ́run kéésì ọmọ ìlú ọ̀sán òbí ẹ̀lẹ́rẹ́ tó lọ wá. àwọn náà wà á tiraka wọ́n sáré ọ̀tọ́ bí aláàbí fún ọmọ ńlá ìyàwó ọ̀sán sáré wípé kò láwà ní sí nígbà tẹ́lẹ̀ ìjọba á tẹ̀kọ̀ àwọn abájú ni àwọn sanwó owó bíráìbù kò sì sọ́nà ìmọ̀ bẹ́ẹ̀ gbàgbà sí ìwádìí lọ sanwó bíráìbù láyé inú màsíwò ìgbàlù sàárì àmì sàṣàlá sọ pé lọ sá ẹsẹ̀ ní kó ṣùgbọ́n wọ̀ lẹ́sẹ̀ díẹ̀ máa tọ́ bàrẹ́ náà báyọ̀ sàtífíkẹ́ẹ̀tì bí èmi nígbà káàkiri ìrìnlẹ̀ ètò káàkiri ìrìnlẹ̀ ètò ọ̀rọ̀ ní ìlọ lóko ṣùgbọ́n nígbà káàkiri sàtífíkẹ́ẹ̀tì tèmi tí mo jẹ ọgọ́rùn-ún ìgbòho tẹ 1,000 ní ọgọ́rùn-ún gbé lọ́tẹ̀ 5 naira káàkiri kọ̀bọ̀lọ̀ bá jáde 5 naira sọ́yì 50 kọ̀bọ̀ 5 naira 50 kọ̀bọ̀ nígbà bá jáde kó sì tọ́gọ́rùn-ún kan ó dé ìlú báyìí tẹ̀mọ́ ẹ̀dá mi lóhùn 5,500 kí ni àwọn àti bá a ti sọ yóò di odi 5,000 odi 10,000 odi 20,000 certificate kò sì sí lọ́wọ́ àtẹ̀wé pé èyí tí a fi máa tó kọ́ ọmọ tẹ̀lé wọn káàkiri àti ká máa tẹ̀lé káàkiri pé ọmọ jáde sùkúrù wọn ìyẹn tó bẹ̀rẹ̀ lóko ọ̀sìn lẹ́wọ̀n báyìí ọgbà báyìí bí iṣẹ́ báyìí àwọn akọsínú òwe akọwárà pàtó ìmọ̀ pèsèntì yẹn tí wọ́n bá ní problem ọwọ́ sí sùkúrù ọlọ́sìn wa kí mo ṣàhàdà pẹ̀lú ìlà ayàbọ̀ àyè. ẹni tí a bá bẹ́ẹ̀ fi ẹsẹ̀ kùrù ìtàn náà nìkan ẹ lọ́ọ́ ti gbogbo owó. ó tún ẹgbẹ́ lórí ìgbà ló bá ní ju bẹ́ẹ̀ lórí ìwà àgbàṣe fẹ́ ṣàkíyèsí ẹ lọ́wọ́ yìí torí bá nìyẹn ẹ̀dá ilé ìdòwò fún tuntun.
ẹ̀rọ ọ̀nà ní ìwé ìgbàgbọ́ owó tí ó ní ìjọba ìsìlámù ẹni pàkéjì tẹ̀ pàkéjì fọ́ọ̀nù ọba first time iye báyìí lẹ́sàn second time iye báyìí lẹ́sàn third time iye báyìí lẹ́sàn kótìmá ilé ẹgbẹ́ gbà tó ń sàkéjì yẹn àkàlìyàn ní ọ̀dà tó ní ìṣúlù èdè lọ́wọ́ ṣùgbọ́n tó bá ti jẹ́ kó wà láàyè olójúkọ̀nà tó jẹ́ kàdáà kò sí wọ́n bẹ́ẹ̀ ẹ má rí olójúkọ̀nà tó jẹ́ pé ọmọ òfurufú wà pọ́ọ̀s òbí òfurufú wà pọ́ọ̀s káyọ̀dé ìtọ́jú ìtọ́jú yóò bá àgbàdo kéde lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ ni ìgbà lọ́la tọ́lọ̀ gba lọ́la kí ọ̀wọ́ ìbẹ̀rù yẹn tọ́lá ẹgbẹ́ ìgbé wọn kàákàá bóyá yóò tó wọn yá kó tó gbé wọn. àníyàn yín ta kí sùkúrò lè dàgbà òkè ìyún ọ̀rọ̀ ti bẹ́ẹ̀lẹ̀ yìí àkọ́jọ́ tó tẹ́ ẹgbà kó bá ṣẹlẹ̀ ọlọ́run. 3,000 ẹ̀sìn ẹgbà 5,000 certificate ẹ má gbowó ní certificate ẹ fún lọ́bẹ̀ ẹ tí ọba gbàgbé lọ́wọ́ àti dáàbò àgbàdo léèkì ẹ̀kú lọ́wọ́ wa wá ti ọ̀nà kú lọ́wọ́ wa ti bí ẹ̀rí ni 5,000 yẹ ẹ ti bá ìbẹ̀ lórí terms first term ẹ ti 1,500 fún second term third term nítorí àti ìdùtù dọ́wọ́ yín ṣùgbọ́n wọ́n fẹ́ káwọn gba owó lòkàn ó tún wá sọ pé ìkan owó sàtìkéètì ìkan owó hápùlà tó ọ̀bà sí hápùlà ẹgbẹ́ òkèlè ọ̀nà sọ́kọ́lá àtẹ̀yìn kí òkú tó ọ̀bà ti wá sí ayẹyẹ ọ̀sán báyìí sọ́kọ́lá àtẹ̀yìn tó bẹ́ẹ̀ sì mọ́ ọ̀wá sí ayẹyẹ lọ́jọ́ mi ọ̀sán báyìí tó ọ̀wá sí ayẹyẹ kí ló kẹ́mi pẹ̀lú ayẹyẹ nítorí tọ́lọ́ ẹ̀ tó bá rọrùn fún kọ́ lọ ẹ̀ tí ò bá rọrùn fún bí bẹ́ẹ̀ ẹ má gbàrà àmùjọ kẹwàá máa wá sí owó nínú yóò máa dùn pé àánú ọlọ́run èyí tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ ń lọ ìṣòro tó bọ̀ láyé ìgbà náà lọ báwọn bá lè mú ilá yìí tọ̀rọ̀ gbọ́. ẹsẹ̀ tó ní ẹsẹ̀ rọrùn tẹ ẹ bá pàṣẹ ìdí wọn kò sí wọn bẹ́ẹ̀ ẹ bá wa lágbára tó sọ kódà ọlọ́run ní ìròyìn yọ pẹ̀lú ẹlòmíì tẹ́lẹ̀ tí ọgọ́rùn-ún ìlú òbílẹ̀ yóò fún ẹ̀ lóṣooṣù. nígbà tí wọ́n ṣàlàyé pàtàkì bẹ́ẹ̀ ṣe ní bùkátà sí owó sí láti fi rọ́ọ̀lù ilé ìjọ tó tó àwọn èèyàn ṣàkóso ilé ìjọ ẹgbẹ́tẹ́ tí ó sì yé méjì bẹ́ẹ̀ kí wọ́n ló sanwó ilé ìjọ wọ́n ti sanwó oṣù kí wọ́n lé ìjọ láì fún wọn kò wọ́n ní wàhálà ní fìtí náà. ó ti ẹ̀wá tó àwọn ọmọ bí kẹjọ méjì wọn láàmì wọ́n nífẹ̀ẹ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ sàmù tí ẹ bá jẹ́ ìpọ̀mọ́ra wọn ní ìdẹ́ta kí wọ́n máa wọlé pé àgbèrè ní ti wá wọn ọmọ tí yóò jà sí ṣùgbọ́n wọn ọjọ́ ṣe kéré yẹn kí wọ́n máa lò òbí ni ó mú wa sáwọn ní ìlú òkèlè ọmọ rẹ̀ kó lè lò. iná ẹ̀rọ wa pàtàkì ilé kí ló máa wá kí ni ọ̀nà àbáyọ míì tẹ́ bá wá lónà àbáyọ míì ẹ má lò ọ̀nà tí ó jẹ́ pé ẹ ń gba owó lọ́dọ̀ àwọn èèyàn lọ́nà tí wọn ò dunnú sí i. bí ẹ bá sì ní ọtí àwọn ọlọ́run lọ́kànbá káwọn lọ́kànbá kádàrá ní ọ̀nà yẹn ọ̀lẹ́tọ̀ọ́ sàtìkéèdì kẹfà fún wọn ẹfún wọn lọ́wọ́ pẹ̀lú ìgbòho ìgbọ̀ngàn bí ẹ bá ní ìdìbòmíṣàn ẹgbẹ́ bá wùdó donate tẹ ẹ bá fẹ́ wọ́n wá áfúlà ẹ pàṣẹ ìdí wọn kí wọ́n wá áfúlà ẹ wà ní gbé àmàlà iye kúlà láì wá gbé ẹran iye kúlà láì wá gbé mínírààsì iye láì wá ẹ wà máa tú àwọn àbá àjọrùn tí ẹ máa ń pàdé ẹ nítorí àlàmúdára rẹ wá. سيد وعالم به يريم يعمل معذب من قبل عباد الولد ẹni wọ́n wà ní ìgbà tó ń sọ́sẹ́ ilé kó ìlú bàbá àrùkọ̀ọ́ nínú bí ọmọ bá jẹ nígbà nígbà tó jàrá náà kẹfà àbí dára kí àyà báwo ni ẹni máa gbàgbé àmà àbúrò tí èkó ń sọ́sẹ́ kí ayé àwọn ṣe ti wọ́n rọ́pì àwa ti di wa ìnàlọ́dà pọ̀ fáńdà. bẹ́ẹ̀ náà ní tá a máa ṣe tá a máa dájú alẹ́ lẹ́yìn o ìkọ̀ọ̀kan àbí múna sábà ti gbé ẹbí ma ẹsẹ̀ ìyàwó àwọn àdúrà tí wọ́n wúlò lórí àmọ́ àdókò ẹ̀ máa mówó àdúrà wa àbẹ́ ẹ̀ máa mówó àlùbáríkà wa sábà àlùbáríkà wọn jẹ́ bí òróró ọjẹ́ bí ọsàn ọjẹ́ bí ọ̀gẹ̀dẹ̀ tọ́lá pé wọ́n bá ti gbọ́n mọ́ lọ lé ojú àbò. ṣé wọ́n náà gbowó àlùbáríkà àtẹnìkan tí wọ́n yóò ní ìlú báríkà kò ní ìlú gbogbo ọlọ́ tí fi ṣiṣẹ́ kékeré yóò fi gbé wọ̀. ẹ̀tọ́ ìwé ní ṣé bí àdúrà ti ní ìbáradà lọ́wọ́ lónìí wà á ìjọsìn fọlọ́ mi. owó ṣe wọ́n ti sàmì bóun sì ṣe kò ní ọ̀pọ̀lọpọ̀ ní ìgbà ìjọ wọn. ẹ̀tọ́
wo wá ní ẹwà máa tà ní wọ́n tún là ń gbọ̀rọ̀ pé nínú nǹkan haramu ni wà á tún bí di ní kéèyàn máa bẹ̀rẹ̀ sí jẹun kí wọ́n á lóbi jẹun nítorí pé ọjọ́ wọn nítorí pé ọjọ́ àbá kì í sì èyí pé àbá náà ta lè ní lágbára ní lọ́wọ́ máa tó ọba lójú ẹ̀ tó bá lójú àmì ọ̀ kì í ṣe bí báwo náà nítorí ojú ti rẹ̀ gan kì í ṣe ń ṣe é ọkà kì í díẹ̀ nínú àwọn tí ó sì lè fọ lábálẹ̀ ọba sì tú àwọn èèyàn jẹ́ nù wọ́n máa kálukú náà bá máa sanwó àdúrà owó àgọ́ ó náà bẹ̀rẹ̀ máa sanwó àdúrà lẹ́yìn náà kọ́ máa pẹ́ fún yín nígbà tí ẹ̀ka tóbi ọgọ́rùn-ún ní àwọn adówó àdúrà ti àlù síwájú yẹn kàrí yẹn méjì inú rẹ̀ tí ó ti máa dùgbà ọlọ́mọ sí àwọn ọ̀pá wọlé ni o yóò máa rò pé àánú ọlọ́run ní kí ọlọ́run bóòlù ṣe sí òrẹ̀ ní ọba ìwájú ọlọ́run kí wọ́n fẹ́ sí òrẹ̀ ní ọba ìwájú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ bá ní ìdí ìjókòó bá bá ẹ dákun kó mọ́sálásí ọlọ́run kó bá kí wọ́n san ọlọ́run fún ọláyé ọlọ́run fún ọ ní. àbá àgbà ní ìdí sàrà kò lérò pé ẹkún ní sàrà kó ẹkún ní sàdákà kò sí ìwọ̀n mi yẹn kì í ṣe dandan mọ́tò ọkọ̀ máa dùn à ó lè gbà á lójú dáyé ó lè lọ gbà lẹ́yìn sàdákà ló ní ìdí o. níbo wọn ti ń ṣe wẹ́ nínú alábìlì ìsìlámì fẹ́nìkẹ́ni tó lè sáájú àdúwájú tọ́lọ́ ìjọba ìgbàlódà owó àjọ ọ̀gọ́. gbogbo àwọn ọmọ wọn yẹ tó o bá síwò rẹ̀ tó ń kà sẹ́ra hàn kì í sẹ́ra hàn àdá ìyá ọlọ́ tí ń retí ó tọ̀ tí tó sọ ẹ̀sìn nípa kódà àwọn mí bẹ nínú àwọn aláìmọ̀tá ó ti di àṣà orí pé káàpá gan tí ọba béèrè pé ẹ kó wà gbà wá àwọn gẹ́gẹ́ ti múra ọ̀rẹ́ yìí táwọn ayé òde ṣáájú àní ìtí ẹ ti pèsè ẹ lọ́wọ́ pàtàkì àwọn èèyàn wa ń bẹ̀ wọ́n tí wọ́n ti múra tí wọ́n ti di àbò àwọn ará èkó àwọn ará ògùn wọ́n ti di àbò báyìí káfá ayé òde ṣáájú àní tó làbọ̀ tọ́ba jẹ́ ìṣe kéńkéńé báyìí wọ́n dà á lọ ọ̀sìn gbogbo ìdóbìrì àti ìdóbìrì ìyá tó jẹ́ pé kàkà náà tó dógún lórí owó rẹ̀ kó ọba dájú alẹ́ tó ní wọ́n nà bí wọ́n rẹ̀ dára tí ìná bá lọ rẹ̀ 1,000 kò ní mọ̀ nígbà bá dé ọgbẹ́ gbọ́ àbá ìyàwó àwọn apàdé ìjọba lọ 1,000 ní ìjọba lọ. irú tó lọ sí láti di àwọn ẹnu gbọ́n gbẹ́gbẹ́ dáná dáadáa kálukọ́ wá jẹ́ gidi ṣe kọ́ ọbẹ̀ lọ́gbọ́n ara rẹ̀ tí ọlọ́gbọ́n fi jẹ́ ilé lọ nínú ọ̀rọ̀ táwọn àgbàlagbà wọn sọ dàgbò sọ́kì rẹ̀ àwọn wá lù ní ẹran sọ́ọ̀tù kan ìmọ̀ inú tí àwọn ti kà wọ́n ní àwọn mọ̀láìkà wá bá àdúgbò àwọn àlejò àtúntà láwòrán èèyàn lọ́wọ́ àti wọn láti gbogbo àyíká ọ̀gbẹ́ nígbà wọn abẹ́ mọ́ lọ́fẹ́ dáwọ́dù wá pé tàtà lè tiẹ̀ yóò tiẹ̀ tó sẹ́fẹ́rẹ́ nù mí náà wọ́n ní ẹrú ọlọ́run kẹ́sí jẹ́ dáa lùdù ní ọkàn jẹ́ bí owó ní ọlọ́run máa fi jẹun lẹ́nu àbá tó wọ́n ní ọlọ́run sọ̀rọ̀ mí fún mi kó o jẹ́ ń dá ní ilé ìjọsìn wọn bí jẹun lóòótọ́ ọlọ́run sọ pé wà á lánà láwùjọ àdìyẹ àwọn ọlọ́run láwa ṣe irin asínírọ̀rùn fún àrọ̀ ọ̀fun ọba dáná bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ ti jẹun àwọn àbá àtọ́sọ àgbà agbọ́kàn wọn bí kẹ́lómi ọmọ ṣiṣẹ́ ọ̀nà bí kẹ́lómi ọmọ tajà lóṣì nígbàdé náà ní oge ṣe wò ní wàláì làbẹ̀ náà àbá àtúntì lọ sí pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ní máa ń sọ̀tàn níbo la ti wá gbọ́ ìwé láti mọ̀ ọ́ láwà ìdí kò ní sẹ́kẹ̀ kan mọ́ àti kọ́ máa wá ibi tí ibi tó kù bá ti kú bí ó ti sọ ní oúnjẹ yọ̀ọ́ lọ sí arákùnrin olùdáwájà tí èsì sí arákùnrin olùdáwájà yọ̀ọ́ lọ fún ọdọ rẹ̀ bí ọlọ́pàá tọ́wọ́ ti gbé lọ bí àwọn ẹ̀sìn sàbòsí sí ọkọ̀ ojú ẹ̀ ní wọ́n ti bá tó yọ ọkọ̀ kejì. fara àtọ́wá ilẹ̀ kó o lè fi ẹ̀wọ̀n ṣe ẹ̀ ń bá lówó dùn náà ọ̀gá sílẹ̀ tàbí ní ọkọ̀ ọkọ̀ òyìnbó ní ọkọ̀ òyìnbó. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ bàbá mi ti ṣe tí wọ́n wá pé ojú bá rí kí yà sí kalẹ̀ ní tí tọ́nà sọ kalẹ̀ fún un. kọ́lọ̀ gbàdùn kọ́mọ bless wa o gbogbo wàásù tọ́lọ̀ ó ṣe fún wa mọ́jọ ọjọ́ náà haramu o ọ̀nà àdáàlì ní kọ́nà ó sínú rẹ̀ fún wa kó sì jẹ́ ọjọ́ pé bíi halali náà ni a máa ná sí wọlá àti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ gbogbo táàmù yìí ọlọ́dà mọ́jọ ọjọ́ balẹ̀ ẹjọ́ fúnfáwa náà láti fi yá wọn wọlá àti tóbi ọlá àánú rẹ̀. bẹ́ẹ̀ náà ní ipò téèyàn bá ní ti fi ń pàṣẹ àánú ọlọ́ọ̀ni láàrin gbogbo ẹtí lẹ́yìn ọ̀yọ́ state ẹ̀wọ̀n mílíọ̀nù tó wà lọ́yọ̀ state ẹ̀yìnká ìfẹ́ kó ní ọmọ pàṣẹ àánú ọlọ́ọ̀ni ní gbogbo nàìjíríà wà ní pọ̀lọ̀ ẹ̀yìnká ti ní lọ́wọ́ àṣẹ gbàgbà. àánú ọlọ́ọ̀ni kìí ṣe gbogbo rẹ̀ nídìí wọn lọ́wọ́ ti ṣe fún
kò ní ní ìmọ̀ nù tọ́lọ̀ bá fún ọ láàánú yẹn sọ́nà rẹ̀ lọ́ba débẹ̀ sọ́nà rẹ̀ lòlò sí ọlọ́wọ́ àbíọ́lẹ̀ sọ̀rọ̀ àmọ́ mùsùlùmí ọ̀dà yẹn ńgbà ọba ní mùsùlùmí tó dá ilé òbí mú lọ níwájú ọlọ́run tọ́wọ́ ọba ní mùsùlùmí tó dá ìyá méjì rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam tó kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo ní adarajẹ pátápátá ọlọ́run sì bí ilé lórí ilé ẹ̀bá ti darajẹ yín jẹ̀sí bẹ́ẹ̀ náà ni gbogbo ìlú tọ́lọ́ba ní kọ́ máa ṣe àkóso lórí anything túláàsì ni ọlọ́ọ̀bà àdìgbọ́lá yóò bìlẹ̀ lórí ẹ̀ láàyè ni a sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n mọ̀kànṣẹ́ ní máa ń gbé. iṣẹ́ tó o bá rí àánú ọlọ́ọ̀dì tó wọ́n mọ̀ wá mẹ́ ṣùgbọ́n lórí ṣe tó sì dá mẹ́ ìcháàjì rẹ̀ sọ síríìtì rẹ̀ kọ́mọ́tà àdé àánú tó tún wá jẹ́ pé ìyá ni ọ̀pọ̀ ọ̀gbọ̀n rẹ̀ bọ́ ọ bá ní àwọn olùkọ́ lọ́dọ̀ ọlọ́run nínú àánú ọlọ́run ẹlòmíì wá tí ó rí ẹlòmíì ní tí ń bọ́ bẹ́ẹ̀ náà ni tọ́ba kọbílẹ̀ nígbà tó gbé bàbá dá tí ó wúlò tó sú ọ tọ́ ọkọlẹ̀ nínú àánú ọlọ́run ṣùgbọ́n bọ́lá jẹ́ àánú ọlọ́run tó ṣe dé ìgbẹ̀yìn rẹ̀ yóò tó wá já sí nínú yóò dà sí àwọn ọlọ́run nígbà tó ọba sàbòsí àwọn èèyàn kan bẹ̀ tàwọn àbúrò wọn ń pè wọn ọwọ́ àwọn àdé àwọn èèyàn tó ṣe pé yóò kàn fẹ́ díẹ̀ yóò tó wáyé kọ́lé tó tó fẹ́ díẹ̀ nínú bó sì fún gbogbo ẹnu rẹ̀ ṣòkòtò yóò sì fi sọ pé tẹ́rì tó lè báyìí báyìí ó túnmọ̀ rẹ̀ rẹ̀ ọ̀pọ̀ ìyàwó rẹ̀ ń dáńdá rẹ̀ rọ̀ mùsíbà ni kọjá kì í ṣe wà ní rárá kí ló ń di tó bá wù ṣé wàá tiẹ̀ náà dá 100% ni kọjá kí òbí tiẹ̀ lọ́wọ́ afárádá ní. bẹ́ẹ̀ náà sì ni tọba wà admission tó rí àánú ọlọ́ọ̀nì rántí àwọn tí ń wá tí wọn ò rí bọ́ba ń wájú ẹ̀mú tó torí ẹ̀fẹ̀ tíráwù tọ́lọ́ sì ṣe rọrùn àánú ọlọ́ọ̀nì ẹnu bí ọ̀rọ̀ náà yẹn ṣùgbọ́n síbẹ̀ gbogbo bí ẹ̀dá wọn lé ayé ọ̀yẹ̀ káàmọ̀ yìí pé tọ́lá jẹ́ tó tó ń wú yẹn ni nínú bí yẹn máa ń fẹ́ràn ni yọ wà nínú àánú ọlọ́run ti ń bẹ ṣùgbọ́n nítorí àìmọ̀ tí ó dà sí èyàn wà máa bẹ̀rù yóò wà máa bẹ̀rù yóò wà ní ìjọ gbogbo ògbésẹ̀ òun kọ̀ọ̀kan gbé ẹnu àlàáfọ̀ náà. torí lábẹ́ ilé láti sọ pàtàkì sọ̀láàtù istikhara àti àdúrà rẹ̀. táwọn ìṣẹ̀ṣọ́ àfikọ́ wa tí Jabir bin Abdullah tọ́gbà wa. ọmọ àdùsọ̀ yìí Bukhari pé òkúṣẹ́ ọlọ́sọ̀rọ̀ la àyọ̀sọ́lá gbogbo àlànà ìtawà bá ti fẹ́ ṣe ní máa ń fún àwọn lẹ́kọ̀ọ́ káwọn ṣe ìsìkára ní pé kéèyàn wá orí lọ́dọ̀ ọlọ́run kọ́wọ́ ẹ̀sà lọ́dọ̀ ọlọ́run tí èyí lọ́dọ̀ àjù tí ó wúlò fún mi láyé jù àti lọ́run kọ́mọ̀jẹ̀ yìí pé yóò wúlò fún ẹ̀fún láyé yóò ba ìgbẹ̀yìn ayé mi jẹ́ àbí yóò wúlò fún mi láyé yóò wá di àbámọ̀ láyé di àná olówó mi ní ọlá ní owó ó bu àyà ó sì gbé ìsìká ìlú ilé ayé gbàdé òjì lọ́rọ̀ tòlẹ́ àti sọ̀tà àgbẹ̀gbẹ̀ àwọn ti ìsìkára nígbà tó wá fẹ́ di ìsìkára yẹ kò ju rákà méjì lọ ẹ bá bẹ́ẹ̀ sí láti pé tọba yọ rákà lẹ tí ọba yọ rákà lẹ ṣàdúrà lánàá wọn ti fẹ́ fún wọn gbogbo ayé ní ìsìnkú wọn á gbà sẹ́yìn wọn á ní ẹjẹ lọ sàlọ́lá lọ yẹnabílà ní àhà wọn ò gbé lómi lọ wọn lọ láìpẹ́ lódò ìdúlé ayé ní àtọ̀run ní àtàlìkì àmà mi gbàǹsẹ̀ rọrùn ọ̀sàlẹ̀ kí ló ti sọ ní kẹfún ìyọ̀ ọ̀yọ́ rákà mi ọmọ ìlera rákà rẹ̀ níta ṣùgbọ́n ìjọba yọ ọmọ tó kú sẹ́ráka méjì tó ọba sálámà ọ̀rọ̀ àwọn sọ àdúrà tani sọ̀sẹ́rà tó kọ́ wa ìpè Allahumma inni astakhiruka bi'ilmik wa astaqdiruka bi qudratik wa as'aluka min fadlika al-'azim fa innaka taqdiru wa la aqdir wa ta'lamu wa la a'lam wa anta 'allamu al-ghuyub Allahumma in kunta ta'lamu anna hadha al-amra khayrun li fi dini ومعاشي وعاقبة أمره عاجله وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه فإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري عاجله وآجله فاصرفه عني واصرفني عنه واقض لي الخير حيث كان ثم ردني إليه
ìwáyà kan nìyẹn oríṣiríṣi ìwáyà lọ́wọ́ ìtumọ̀ ẹ̀dá yìí pé ìwọ ọlọ́run á tẹ̀lé orúkọ bẹ̀rẹ̀ níkà ìmọ̀ rẹ tó ní sí gbogbo nǹkan ni mo fi wá ìsàlọ́dọ̀ rẹ ẹ̀ wò bá ṣe ní ọlọ́run wà á tẹ̀lé orúkọ tó kó dára sí agbára rẹ ìkápá rẹ tó ní tọ́ka ní gbogbo nǹkan ìmọ̀ wa fi wá mo fi tọrọ lọ́dọ̀ wọ ọlọ́run wà á ṣe àdúgbò ní ìkọ̀dé níkà ní àbí inú ọlá àwọ̀ ọlọ́run tó gbọ̀ngàn iná ni mo ń tọrọ lọ́dọ̀ rẹ báyìí ní àkàtúntì ní ìwọlá wọ́n ló ní kápá lórí tó bá fẹ́ ṣe mi ò ní kápá ní wọ́n lọ́ọ́ bá ti ní wọ́tá àlámù wọlá àlámù ìwọ́n lọ́ọ́ ló ní mímọ́ ìlú ọmọ kankan aláàmú kankan ẹgbẹ́ wọn ni wọ́n tẹ àlámù bẹ́ẹ̀ gbogbo ń tọ́ pamọ́ ìwọ́n lọ́ọ́ lẹ́ tó nímọ̀ sí aláhùnmá ìyá ọlọ́run ìkún tàtà àlámù àná àdàlà àbọ̀ tọ́ba ẹ̀kọ́ ti mọ̀ pé ìtì mọ̀ fẹ́ ṣe khayran li olùdókòwò fún mi fi dini inú àlámọ̀rí ẹ̀sìn mi wa ma'ashi àti inú ìgbésí ayé mi wa aqibati amri àti nítangun àlámọ̀rí mi ajilihi tilé ayé wa ajilihi àti dọ̀rọ̀ ajilihi èyí tó bá mi gbẹ̀gbẹ̀gbẹ̀ ní ìsìn wa ajilihi àti èyí tó ń bọ̀ tọ́mọ̀ tó lè lé lórí gbọ́ bá fẹ́fẹ́ yàwó wọ́n torí kọkànlẹ̀ ọ̀rọ̀ dùn ó wọ́n torí polówó lọ́kọ̀ ọ̀rọ̀ dùn ó wọ́n torí pólísà kéèjì tọ́ga ọ̀rọ̀ dùn ó iṣẹ́ ni wọ́n gbélé tó o sì ti níṣẹ́ lọ ìkànnì àpò òṣìṣẹ́ nǹkan lọ́wọ́ bá sáré torí bọ̀ wọ́n ti lọ ilẹ̀ lọ bọ́ sójú gbogbo ìjọ da ọkọ̀ àyè à tóbi mú mímọ́ wá sílè mọ́mọ́ torí ẹ̀ máa rọ́ bẹ́ẹ̀ náà lọ yẹn náà fìlà méjì kó sì ṣàdúrà náà lọ́sọ̀rọ̀ àmì àti nǹkan bí a máa dùn bẹ́ẹ̀ o tí kíkó rọ̀ ọ̀kan yẹn o àwọn àti wá wá ìsọdọ̀ ọ̀dọ̀ ọlọ́run ìwọ ọlọ́run ìsílẹ̀yìn rẹ o dáàbò rẹ kò bí o ìsọ rẹ sọ bí o orí rẹ ní ojú orí o kọjá rábù rẹ láíláí o gbogbo wọn yàn wà láì ojú méjì ni tó bá jẹ́ bí ayé ìlà wa ẹlòmíì aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ láì lọ́wọ́ sí kòsí ìfísì wàlá ìdí náà ṣe gbà máa nù àwọn rẹ tó wà máa tó ń gbé lọ sí ìlú kò sẹ́ máa ń wọ̀ kò sẹ́ máa lọ sí pẹ̀lú ẹ̀ alẹ́ ìdí tó di ọ̀nà ojú méjì ni gbogbo gbá nígbà táwọn á nínú ọ̀gá ojú méjì lọ káwọn ti dèkà láàmú ìlú wa ti sọ́dọ̀ ọlọ́run láti bẹ̀rẹ̀ nítorí sọ̀rọ̀ láti lè ṣe ara nìyẹn sòun náà láti sọ́dọ̀ rákùn ọlọ́run tó ní owó tó rá náà rè kọ́mọ́dé àdáàbò lóru ẹ̀ lọ́jọ́ wájú. èyí wà fún wọn ọlọ́run tó bá ti gbé lórí ojú ṣé rọrùn fún mi ìwọ ọlọ́run kó o bá fi àgbáríkà tí mo fi ìbùkún rẹ sí tọ́lá jẹ́ kó o lọ́wọ́ aburú jù oní òbúrú nínú ìgbésí ayé mi àti tọrọ mi tí bá ń lọ lọ́dún níbi ọmọ ń lọ lọ́dún fún mi. gbé ìjìnlẹ̀ sí mi gbé mi náà jìnlẹ̀ sí káwọn ìjẹ̀ pàdé rárá ètò lóore ju nípa ọwọ́ dáhùn sí ibi òkùtọ̀bá wà kó o sì yé yọ́nù sí pẹ̀lú. bọ́bá jẹ́ pé sẹ́ńtẹ̀ ni tó o ti ṣàdúrà ní tọ́lọ́ ní ìgbàdúrà rẹ̀ tọ́lá yẹn tó ní ọ̀dà fún ìgbésí ayé rẹ̀ tó lò lọ́wọ́ àti tó tún lò ọlọ́run yóò bọ́ sí i. ìní ọ̀là làwà níbi ọ̀pá àlàlà kankan o wọ́n ti fẹ́ lórí àlà kọ́ mọ́sẹ̀rà rẹ̀ o. àìmọye àlà fẹ́gbẹ́ látọ̀dọ̀ ṣe tọ́ àìmọye àlà fẹ́gbẹ́ látara rírí ẹ̀ ọ̀dọ́ ṣẹlẹ̀ sí. alẹ́ ìtọ́ bá ṣe kò ń gẹ́ ìwọ kọ́ sọ fún yàn ọlọ́run ní ọ̀fà mi rẹ̀ mọ́ ọlọ́run sì gbé oṣù kó ṣe kò ṣe alhamdulillah. èyí ọ̀bá ti dá àdúgbò sáà ti kọ́ ní táàbì ọba ti jí báyìí kọ́ yẹ́gbẹ̀rẹ̀ fún àkóso ètò ẹ̀ṣẹ́ lórí polisi àwọn olùlẹ́nu ìṣèlú ọ̀nà rẹ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀dọ̀ lọ́kùnrin ìṣèlú ìfọ̀ wà tó ká àmì wọn ti sọ̀rọ̀ ọ̀dọ̀ àti àti wọn lọ́dọ̀ ọ̀dà ara bẹ́ẹ̀ wàhálà tó ti látàárọ̀ bẹ̀rẹ̀ dalẹ̀ kò sí kó dalẹ̀ fún ọ̀sọ̀ lọ́wọ́ fún ọlọ́tẹ̀lẹ̀ oorun bẹ̀rẹ̀ lóṣù tọ́nà lọ́la bẹ̀rẹ̀ mọ́tì bẹ́ẹ̀ lórí àlà mọ́tì bẹ́ẹ̀ lórí àlà ọ̀rọ̀ táwọn àbá mi máa ń sọ lẹ́ẹ̀mọ́ ká gbọ́nú rẹ̀ kókó kọ̀rọ̀ kókó kókó lọ́sàdọ̀ orí mi ọ̀rọ̀ kókó kókó ọ̀rọ̀ kókó kókó lásán tàbí ọ̀sọ̀ pé aláwọn òdì dandan yìí alọ́bẹ̀ sọ pé máa ṣe wẹ́rẹ́ rí ara nígbà ní wọ́n lálàá kan yẹn di 1991 ọ́pọ́sìtì yẹn kùlà ọ́pọ́sìtì bàjẹ́ tẹ́lẹ̀ kan mú bí ọ́sùn mi náà ní kéde pa kọ̀pẹ́ rẹ̀ tó wù lọ ẹni tí mo lọ́nà bá kéwù bí ṣe bí mo sọ láti 1991 sábà wá ní ojú fẹ́ẹ́ dìbò lórí ẹ̀wù tí tó fi ọlọ́run ẹ mọ́ ti fẹ́ẹ́ lórí ẹ̀ o mọ̀tọ́ bá dákàlà
tó bá ṣe kò jẹ́ gbọ́dọ̀ lọ. sọ́tà fẹ́ẹ́ lò lẹ́yìn pé ká mọ pàtàkì ilé ìdílé jẹ́ pé ká bá ń tó ráhùn ọlọ́ọ̀ni kọ́nà dákun kọ́mọ̀dé ọjọ́ ìkọ́ ọ̀bù rẹ̀ o kọ́mọ̀dé ìdí àjẹ fún wa láì fi àmì. agbẹ́rin ẹlẹ́kẹ̀wá òun náà yìí pé àdáyé òkè sáàtà rahmatullahi ta'ala madinatun lil ghaflati hatta yaqa al-insan ma'a Allah subhanahu wa ta'ala. bí ọ̀rọ̀ ọlọ́run àánú ọlọ́run tó bá ṣiṣẹ́ fún yẹn sí ewu ń bẹ lórí ìyàn tó bá ti pọ̀ sí mo ṣe súnmọ́ kí ìyàn ẹsẹ̀ kí ìyàn máa ṣẹlẹ̀ ọ̀sìn. tálákà ìmọ̀ bá lè ṣẹlẹ̀ náà olówó àti dẹ́sẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ògidì ni ó owó ojú ọ̀nà sí ẹjọ́ náà ò dúró ẹsẹ̀ rẹ̀ mọ̀ mọ́ ẹjọ́ náà dúró yọ ọmọ dáńgó mẹ́lẹ̀ ẹjọ́ náà ò dúró lálàáfíà tí wọ́n gbọ́n lórí bẹ́ẹ̀dì àbílẹ̀ ọ̀sìpìtì ìwọ̀n bá lẹ́sẹ̀ rẹ̀ mọ̀ ẹni tó ń di pé tó lè fò lórí ìyá ọmọ máa jẹ́ ẹ̀ńgbó àánú ọlọ́run tó bá ṣe fún yàn tó bá ṣe pọ̀ sí ọmọ jẹ́ pé náírà ló ṣe rọrùn sí láti máa fagbà ọlọ́run yàwó ọlọ́run mọ̀ sí abẹ́ ọ̀ torí ẹ̀ ló jẹ́ pé kálukú ọmọ sọ́ra sí ẹ tí ò lè sọ̀rọ̀ ìrọ́bù lọ́fẹ́ pa ẹ ń bá sọ̀rọ̀ tó lọ́run kú sọ tí ń fi òkè lura wọn àtàwọn àtẹ̀yìn tí ń jáde ń bẹ̀ ó náà ní ọmọ ọ̀rọ̀ parọ́ àdúrà ẹ̀kọ́ ni ẹ̀ ń gbé ìdílé ẹ ti di orí wọn lọ́fẹ́ gbọ́ ẹ̀nà ọ̀hún ní ìgbà yóò wọ̀ bá gbogbo ìṣe ni ẹ bá gbé wá tó ìṣe ẹ bá gbé kìíní náà yóò mọ̀ kọ́kọ́ pọ̀ kọ́lọ́kọ́ sànù wà o ọlọ́ni kálá iná ìrìnsà nàlá yàtọ̀lá ara òṣùkàdùnà ọmọ ìdí ìyẹn máa yàtọ̀ ìmọ̀ lọ́nà nígbà tó bá rí bí ọ̀rọ̀ ń bẹ tọ́lá ń bẹ ọlọ́run ti sọ láàyè bí Suratu Shura àyà 27. ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير ọlọ́ni tó ń bá tẹ ìjẹ́ ìmúkalẹ̀ fáwọn ẹrú ni lábàbà òfin àrùbí tó ń tẹ́kalẹ̀ fún ẹgbẹ́ wọ́n kọjá àlà lórí ilẹ̀ wọ́n kọjá àlà lórí ilẹ̀ àti mọ́mìnì wọn àti káàbìrì wọn wọ́n kọjá àlà lórí ilẹ̀ wàlá kíkí náà sí ìgbé pátárì máa yàtọ̀ ọlọ́run á sọ kalẹ̀ díẹ̀ kí kọjá ìlà fún máa bá wọ̀lú kọjá pé gbogbo ọ̀rọ̀ Nàìjíríà lọ́lọ́run tó jáde lẹ́ẹ̀kẹ́ náà láti fún Jonathan kí láà máa fi sẹ̀mí ní ìsìn alẹ́ yìí kọjá ju wá pọ̀ ẹ̀wọ̀n yìí owó ní ìṣe ìdìbò ẹ̀wọ̀n yìí ní ìṣe ìdìbò ẹ̀wọ̀n yìí ní ìṣe ìdìbò ọlọ́run ló fẹ́ yìí tọ́ bá bọ̀ ọ̀kan sọ̀rọ̀ àwọn ìmọ̀ ní sọ̀rọ̀ ó dà wọ́n lẹ́yìn tẹ̀ 300,000 tí àbúkù tọrọ wọn 300,000 lọ́wọ́ kọlọ pàdé ìlànà. Sọ́ọ̀rì tí wọ́n á ní ilé ọmọ bẹ́ẹ̀ gbà káwọ́sọ̀ wọn máa ń tó lọ́wọ́ sọ. Àdìsọ́ ni 300 million ọmọ bẹ́ẹ̀ sọ. Lọ́wọ́ kó lọ pàdé ìlànà láàbù rẹ̀ ọlọ́run kó ìtọ́ wọn sọ kí FCC kan máa bá mi o. Ẹ̀rù bí ẹsẹ̀ pé sọ̀rọ̀ ṣé ikú gbà ní ẹ̀dá bí rẹ̀ kí o tó lè lókun òtún lè wọlé ìgbòtú lọ́dún mẹ́fà lẹ́ kó tó wá lè wọlé padà bọ́ lọ́dún mẹ́rin ó sì gbẹ́ gbogbo ọba ó sì gbọ́ jẹ́ lánàá. Kọ́ wá jẹ́ gbogbo epo wa ló ti wá ń ta tí ò sí mímọ̀ tẹ́gbẹ́ tó ti sí náà ẹ̀wò ti tóbi ọlọ́run wà lọ́wọ́ bá tọ́ta lọ́wọ́ oríṣkọ́lé ìbáàdì yìí lọ́ba ti fi ọlọ́mọba àlejò ọlá ó tú pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ bó ṣe tó iná ló ṣe tú kalẹ̀ bá wọn rẹ̀ lé ìyẹn ní lábàgbà òbí láàrúbì ẹ̀bá kọjá àlàkọ̀ lórí ilẹ̀ wọlé àti ibi náà ń ṣe òwe padà ní tuntun mọ̀ yàtọ̀ ọlọ́run ṣe ní díẹ̀ sọ̀rọ̀ ní ìbámu sí kọ́nà ọba ti fẹ́ iná òwú bíi ìbáàdì ìkàbíyé basir ọlọ́dà àdéhùnọ́lá ó nímọ̀ tó ní kí ó ti gbogbo ẹ̀ lọ́sùn rẹ̀ ti gbogbo yẹn. a ti rìnlẹ̀ báwọn àwọn ayé àti ìtukúnlẹ̀ o ṣùgbọ́n a fi rẹ̀ yẹn. agbẹ́rin ìtọ́tẹ̀lé iná ìdẹ́lẹ̀ kọkànlá tá a tún yẹ rahmatullahi lil ibad
muqaddaratun la radda laha. àjọ ọlọ́run tọ́lọ́ ń fi fún àwọn olùṣẹ́ rẹ̀ ọlọ́run ti fi gbogbo ẹ̀ ó ti lákọ̀ọ́lẹ̀ kò sẹ́ni kan tó olóògùn ní ṣẹlẹ̀ táwọn ọba péjọ nígbà tó sọ́ra mi sọ fún abẹ́ sí ọlọ́àǹfààní kan tí ẹ sì ń sẹ́yìn òkú wà lọ́wọ́ ẹgbẹ́ náà kọ́lẹ̀ lọ́rùn lójú owó ṣe. tí ẹ bá ti péjọ fún abẹ́ ní ìlera tó kọ́ tí ẹ sì fi kàn tó tọ́ wà lọ́wọ́ ẹgbẹ́ náà àti ọlọ́run ó ti wà nínú tọ́nà ti kọ́lẹ̀ tí ọba ti mú ọ tọ́nà ti kọ́lẹ̀ mú sí láti tì ẹ ò bá ti dìbò bá bí ọ̀la ẹ ò bá ti dìbò irú òtí ìṣẹ̀lẹ̀ ní Nàìjíríà ọmọ káàwé obìnrin kó sì dìde pé tó gbogbo ilẹ̀ Haúsá ìjọba tí wọ́n sùn dìbò Musa yìí nínú àwọn ọmọ Haúsá tàbí ọkẹ́kọ̀ọ́ Mẹ́dínà ó ní wọ́n láì dísírìtì ti tó bá wà ó ní Abíọ́lá tó ní ìlẹ̀ ó ní bẹ́ẹ̀ ló wọ́n ké ṣe dára báwọn Abíọ́lá làwọn lọ dìbò fún àjọba tó wò nígbà yọ lọ yóò ṣe wò nígbà fún wa yóò ṣe gbogbo ẹ̀ ó fi gbé bọ̀ọ̀lá ọlọ́run ti ṣe ṣùgbọ́n nígbà tó lọ ní rárá ọkọ̀ rẹ̀ sílẹ̀ àwọn ẹ̀rọ tó ti wà láàrin ìṣèlú tó ti ẹ̀sùn kú rẹ̀ náà wọ́n fún òkú rẹ̀ náà kí wọ́n bá fún lómú sódà tí wọ́n kọ́ sínú àwọn pírẹsidẹ́ǹtì Nàìjíríà ọmọ ọ̀kan pé ìjọba lè lọ́wọ́ ni wọ́n náà lómú wọ́n lẹ́ fọ́tò ẹ̀ náà ni wọ́n náà pé ayé tiẹ̀ náà rè torí mo ní ló dé kí ẹgbẹ́ wọn gbó òkú yẹn wọ́n gbó èkó òkú ni ẹni yàrá gbẹ́kú tẹ̀lé fún wọn lẹ́ fọ́tò rẹ̀ lásán ìwà ọmọ tí ìwé ṣe fún ọ ẹwọ tí tóbi ọlọ ẹwọ tí tóbi ọlọ so títí wà sí ọlọ́run ti sọmọ tí wọn tó fà á pè ayàkejì ìpè máa yẹ káàkiri ìlàhù ìnà sí mẹwàá àmàdín fàlà àwọn síkàlà wà máa yọ sí fàlà àwọn síkàlà omi ń bá àyè wọn wọ láàbí ìṣòro àti àánú ọlọ́run tó bá sílẹ̀ báwọn ọmọ ẹgbẹ́ ènìyàn kan kò sẹ́ni kan tó lè bí lọ pé kọ́ mọ́ lọ kò sí. olùwàsà ti ti ní ẹ́mbàsì ló ń fẹ́ ṣe tọ́lá ọba wá sí mú nǹkan lọ tó kò ní bá yẹn fún àánú ọlọ́run kò sẹ́ni tó ní rárá adábò ń lé ní ẹlòmí yóò lówó lọ́yọ́ kọjá là yóò ní kó yọ kọjá là ọmọ ọ̀gbẹ́ ọlọ́run tó gbogbo. yọ̀ọ́ ìnáwó ló bẹ́ẹ̀ ti ti yẹra ní fì tí ò dé náwó sí ọkọ̀ kìí sí ìrádà tiẹ̀ wọ̀ ìlàdà àtọ́lọ́lọ́ ẹ̀wù tí tóbi ọlọ́. agbẹ́rẹ́ ẹlẹ́kẹ̀jìlá alùpàdé tóbi ọlọ́ ahmed ilahi ọ̀dọ́rọ̀ tí ẹ̀ bá já kókó tó bá já kàn kó o lè di àánú ọlọ́run ìnira lọ́kọ̀ òwe sí o ọlọ́run bẹ́ẹ̀ wọ́n lù wọ́n pé àgbẹ̀rẹ̀ já kókó di àánú ìdùnnú ọlọ́run lóògùn àti ẹ̀ bá ti wà lórí ìṣẹ̀lẹ̀ kò sí àràbọ̀ náà wọlé dá kò sí lọ́nà ọ̀bọ̀n nílé afáwa kan accident ló ti fail wọ́n sì tọ́jú ẹ̀ ní India wọ́n tún gbé lọ India lẹ́yìn bí ọdún kẹta ló tó sọ ẹ̀wù tí tóbi ọlọ́ ó tún wá sẹ́yìn ẹ̀wù tí tóbi ọlọ́. bàbá kan sọ fún mi nígbà mo ṣe wá sí ní ọgbà àmì wà láàyè lójú ọlẹ́ sọ ní ọjọ́ mẹ́rin làwọn tí ẹ̀ mọ̀ nǹkan kan pé ní jáyé olóògbé ẹ̀ mọ̀ nǹkan kan pé ní jáyé ó ní wọ́n sọ fún nǹkan yẹn nǹkan rẹ̀ sí àwọn nǹkan kan tó ń sọ káyìn tó dájú rẹ̀ tó wù dé yẹn tó wù dé mọ̀ nǹkan ká lẹ́yìn ọjọ́ kẹrìnlá àwọn ènìyàn náà wọ́n lọ́n sí o wọ́n bẹ́ẹ̀ ni gbogbo ya ọjọ́ kan yà bí ìrọ̀lẹ́ lásán ẹ̀wù tí tóbi ọlọ́ ẹ̀wù tí tóbi ọlọ́ ẹ̀wù tí tóbi ọlọ́ nítorí ní o ṣẹlẹ̀ sí ọlọ́ ìdáná kó o di àánú ọlọ́ ọlọ́run ní àánú ọlọ́run àánú òṣẹ́ wàrà àmàtí wọ́n ṣe àti kún làṣẹ àánú mi kárí gbogbo kan قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. ọlọ́ba ní ẹ̀yẹ ẹrúsìn mi tẹ́ ti ṣàfihàn bá ẹ̀fẹ̀ ó ti ṣe borí ọgbà àyàn lójú tó gbowó lọ́wọ́ ẹ̀ ọgbà àyàn rí ọtí sí náà ọwọ́ àtúbà wíwọ ọlọ́run sílé ìmọ̀ kókó ìgbésí ayé ọlọ́run láàdọ́tìmẹ̀ tó ń mẹ́rin rahmatillah ẹ̀ gbọ́dọ̀ jákè fún bí adùn ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀fẹ̀ pátá lọ́lọ́run lọ́sà ń gbogbo ẹ̀fún yẹ̀wò ọlọ́run lọ́sà ń gbogbo ọ̀pọ̀ àlórí àláwọ̀ yẹ̀wò. adájọ́ ayélujára alẹ́ ìtara tọ́ta lọ́dọ̀ àwọn ń tàn fún ní ọdún méjìdínlógún lóbi ṣàìsàn lóbi jókòó ọlọ́run ti sọ wọn
àwọn jẹ́ ń tọ́jú ẹ̀ ó kú èèyàn méjì pẹ̀lú ẹ̀ inú àwọn méjèèjì ní ẹ tún wá sọ lẹ́yìn kẹ́ńtẹ́ tún wá sọ owó lọ́wọ́ ẹ kó tó tó ànábì ọlọ́dún ẹ kọ́ lọ́wọ́ gbàgbà ìlàjẹ́ ìná òun ni wọ́n ń tó wò á lọ́wọ́ lọ́ba kí mo sì lọ́dọ̀ lọ ní masariya dòrò wà dà arahamọ̀rọ̀ níbi ìní àti mú mi wọ́n ọlọ́dọ̀ sí ìlú aláàánú ọlọ́wọ́ àṣàánú rẹ̀ ọlọ́wọ́ káìsàn kọ́ lọ gbogbo tó ní ọlọ́dún wa dọ́gbọ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ báyìí sọ bá sí ọ́ níjà kúkú bí àmọ́ ọlọ́run wọ́n bá lé olóko wọ́n dà fún kí sí ọ́ ní bí wò sí bá fún gbogbo tó bá ti mẹ́bọ̀ lọ́wọ́ lọ́rùn sí ṣe nígbà táyì sọ bá sí ọ́ tó ọ̀bá lọ lé olóko inú ẹ̀mí ló dùn ọkọ̀ ọjọ́ mú ìdí òdòdó nígbà tó wọ́n ẹ̀sẹ̀ bá sí ọ́ ti sàmọ́ ní ẹ̀sẹ̀ tó ọ̀sáré kí tó ọ̀lọ́ lé ẹlẹ́bọ ilé òfin mọ̀ yìí pé ìwọ́n ló gbọ̀ngàn alhamdulillah mọ́ mi nìyẹn. ọlọ́ni àṣìbá náṣù ayélujára àmàna wà hùn láàyò tànún wàlàkọ́ni fatanna alladhina min qablihim fala ya'lamanna Allahu alladhina sadaqu wala ya'lamanna al-kadhibin. táwọn ẹ̀dẹ́ ènìyàn wọ́n máa rò pé á kiri àwọn ìlàsán ni àwọn múlò lòdòdó fáàní kíkà dánwò kankan táàtọ̀ mọ́ pé Islam bẹ̀rẹ̀ ló fẹ́ lọ́wọ́ nípa Islam àbúrò ṣe ti ọlọ́run kò sáàdọ̀wọ́ kankan mọ́ kò sí. àwọn ẹgbẹ́ tẹ̀ ní ẹ̀rọ ń mú ìlú ẹ̀sìn ìdí ẹ̀sìn yẹn wà bí wọ́n sì ní ìtẹ́ ń bá kékeré ìtẹ́ ń bá kékeré kódà àdúgbò tó máa ṣàdó àtọ́jọ́ ọlọ́run nígbà tó lọ́ọ́ bá fi àjẹ wọn sí mọ́jọ́ nípa àná ọjọ́ ń bẹ̀ ọ́ torí wọn fi ọlọ́ọ̀bá náà nínú ilé ìjọsìn wọn nínú mọ́tàlásí nínú ilé ìjọsìn wọn nínú rẹ́gbò nínú tẹlifíṣàn wọ́n lè máa kó ẹ̀rọ kúrúkúrú yìí bọ̀. sí ìlágbára rẹ̀ kó nígbà rẹ̀ láti wọ́n máa kúrò wà bàlùwà gbọ́dọ̀. àìsàn alágbára tó ń bẹ́ẹ̀ gan bí wọ́n gbọ̀ wọ́n ni wọ́n na àtọ̀ sí wọn bóyá wọn náà bẹ̀rẹ̀ gbọ́. ọ̀pọ̀lọpọ̀ sí ń lọ wọ́n dààmú ṣùgbọ́n àwọn ní ibẹ̀ ní wọn púpọ̀ àwọn lọ tajà bẹ́ẹ̀ báwo la tó lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ bíi ẹ̀tajà ń tiẹ̀ kódà mùsùlùmí mi àmọ́ tó lọ kí ọ̀dọ̀ tajà mẹ́ ẹ̀yin ògbógbò ẹ̀ dákúra jọ yìí nípa àtajà ń tẹ̀. ẹ wọ́n fi náà sọ ayé bí nítorí ẹ̀ tó wọ́n mọ̀ fáwọn gbé bá ti ẹ̀sìpọ̀tì àwọn èèyàn ọ̀nà yóò pọ̀ jẹ́ kó wá sọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n máa káńtù ẹ̀ wọ́n wà kó wá sí báńkì owó tí mo ti tò fẹ́ wà ní 10 naira lọ 20 naira 50 naira owó tán báńkì náà wọ́n ti máa tòjọ́ torí òfin ọ̀la lọ tí tó ń kó bọ̀ báyìí ló máa ń wọ ẹ̀yẹ ní wọ́n ní àdéhùn náà wọ́n ní wọ́n sẹ́yìn ètò wọn párípárí ni wọ́n ti ń rúgbà lọ́gbà àwọn òkùnkùn tí wọ́n ti gbàjọ́ wa. pásítọ̀ máa yọ ọkùn àwọn ọ̀nà wa pásítọ̀ máa fi owó tán sòwò tiẹ̀ níwọ̀n bá tọ́lọ̀ máa yọ tán bẹ́ẹ̀ yọ máa rán ọmọ rẹ̀ nílùú òkèèrè àwọn máa ṣe kẹfà yóò bá ti ń fọ agbámi ọ̀rá yìí ẹ̀dọ̀ gbé padà rẹ̀ nígbà bá yàgẹ̀ lọ gbé padà. tí wọ́n máa ń tó orí wọn kò sí pé kọ́ńtà láwùjọ aláwọ̀ sùn kò sí pé ọlọ́run gbé báyìí òjijì ọlọ́run gbé báyìí kò sí ní ọ̀rọ̀ tí wọ́n gbò mélòó máa fẹ́ sọ mélòó gan ní ìdánilé lé ìtàn bá máa sọ. yọ máa tó orí wọn ni yọ máa tó orí wọn sẹ́tì ọ̀ nígbà tí ọmọ bíi 45 years 50 years tó bá fà ọmọ bíi 13 14 15 jọ tí wọ́n tún agbárí wọn kódà yìí lè má bá gbogbo àwọn ọmọbìnrin tí wọ́n abẹ́ sùn lọ́tọ̀ọ̀tọ̀ tó ẹ kíjọba rẹ àdìgẹ́sẹ̀ ẹni ìdíjọ́ kọ́mọ bí ọmọ 45 50 kọ́mọ fóònù ọrẹ téèjì àwọn ọmọ 13 14 15 àwọn tẹ́lẹ̀ fún wọn ọ̀gbọ̀n rárá kódà bí wọ́n wà ní yunifásitì àmọ́ aláṣẹ́lẹ̀ wọn náà wọ́n dà kọ́ wà ní yunifásitì ọmọ 20 21 22 wọ́n gbọ́ ní dáadáa rẹ̀ lọ tí wọ́n máa tẹ̀lé àwọn ọgbọ̀ọgbọ̀ ẹnìkan ọmọ ẹyọ kan tó wá ní làákàyè yóò sì máa tẹ̀lé gbogbo ní yunifásitì bẹ́ẹ̀ àbí abilẹ́jọ́ àná ìtọ́nà bára ṣe lè rò so exploitation àwọn èèyàn ń ṣe so àgbọ̀dọ̀ dákọ̀ fún bí àánú ọlọ́run àgbọ̀dọ̀ gbàgbọ́ yìí lọ ìwúkàdúró ti ọlọ́run bá ìdí ọlá lọ àwọn ayé ẹ̀kọ́ ọ̀nà Quran ìlè sọ́nà ṣùgbọ́n láàrin náà láti gbẹ́nu bá ìdí ha ọgbọ́dọ̀ jẹ́ pé ìnira kan wá ṣẹlẹ̀ sí ọtí tó gbé àkókòso
èkú ọlọ́run ní ìwọ́kọ́ onírà ìwọ́kọ́ lẹ́bi ìwọ́kọ́ lára ìwọ́kọ́ lẹ́bi ọlọ́run ló ní. ọwọ́ agbọ́dọ̀ kọ́ ṣiṣẹ́ pé ṣẹlẹ̀ àrí méjèèjì àníbi ọ̀sọ́dọ̀ náà àti sọ́nù àdìsí rẹ̀ ń bá kókò sọ inú ọlọ́ọ̀ni ọwọ́ wọ́n fẹ́ jagun kan àníbi ọ̀sọ́dọ̀ ní orí ọgbọ̀n tó dá ẹni yìí èrò náà mọ̀ ní. àwọn sàbí ní bó ṣe múra tó yìí lọ́kùnrin lọ́ba ń bá àwọn káàbì ìjà lọ́ba jà débi pé ń pa àwọn káàbì yìí lọ ní ṣùgbọ́n bí ó ṣe ń pa wọn lọ wọ́n ń sáwọn náà lọ́gbẹ̀ẹ́. àwọn sàbí mi ti dọ́ọ̀dù pé fúlàní ìjọba àwọn ti á sọ pé ẹni inú náà ní ọwọ́ tí sì ń jagun tó báyìí nígbà tí ọgbẹ́ ń pọ̀ láwọn ẹ̀ wá sí ní à ń pọ̀ ó ti fa ọkọ̀ àkàn lóye lára ẹ̀ ọ̀tàn tó rẹ̀ yìí. àwọn sàbí ti rẹ́ wà pé kí gbogbo sọ̀dọ̀ àkàrọ̀ tó ló wà. ọmọ olóògbé lọ́wọ́ níbi ọ̀sán ọ̀sán àyọ̀sọ̀ wọ́n bá lọ́wọ́ bá mi lọ́sọ̀ ọkùnrin tó wọ́n wí nígbà tí ìnira pọ̀ ọmọ ìgbóra ẹ̀ ní àníkà sáà pé iná ọlọ́ọ̀ni ọwọ́ olùsọ ọlọ́ọ̀ni ti sọ fún lẹ́yìn ìgbà náà ní sàṣà wà sọ pé iná máa yóò ayélu bí ẹgbẹ́ ọ̀rọ̀ èrè ìhàjẹ́. ọlọ́wọ́ bá ọ̀rọ̀ rẹ̀ sí Islam lọ pẹ̀lú ẹgbẹ́ rí pẹ̀lú iná ọlọ́ọ̀ni ọwọ́ ẹgbẹ́ yẹ́pọ̀ bí ọlọ́wọ́ bí ẹ̀sìn lọ kí ọmọ bí ẹ̀sìn lọ ẹ̀wọ̀n yìí wọ́n ń gbà lọ́wọ́ wa lórí rẹ́díò lórí wájú tẹ́ bá ti wù àwọn náà ní ọ̀pọ̀ ọ̀bẹ ní ẹ̀dá alẹ́ yá kí ìdí ti mùsùlùmí ọ̀yàn ẹ̀dí kan ẹ̀dáhùn díẹ̀ ní owó tí wọ́n ti gbà nínú ọ̀nà jọ́ọ̀jì o ṣùgbọ́n síbẹ̀ àwọn náà ti ní àgbólógbó ẹ̀sìn látara bẹ̀ kó bẹ́ẹ̀ ló dé inú wọn ó ti lọ kọ́ bí ẹ̀jẹ̀ inú àwọn ayé Buhari tẹ́ẹ̀lì náà ló mùsùlùmí ni tí wọ́n mọ̀ fà inú ọ̀rọ̀ wa táà ń sọ ní ọ̀rọ̀ orí táà ń sọ ìní ìdíje mùsùlùmí kan yóò tó máa sọ ẹ̀wù tí tóbi ọlọ́run àwọn gílẹ̀sì ẹ̀rí ẹgbẹ́ bọ́ wò wá ọmọ sáà sí mi wọ́n lè tọ́tí iná ńlá àlàyé ọ̀dọ́ àdèdè bẹ̀rù rọ́jò lè fà á jẹ́ ọlọ́ọ̀gá lóò rẹ̀ ẹ̀sìn lọ pẹ̀lú ẹni tó ìdílé tó kí ni o òkì yìí ṣùgbọ́n tábẹ́ ló bẹ̀ ni pé ètò ha kéèyàn pokùnso iná ọlọ́run nìyẹn wọ̀ ẹ wá ní pípẹ́ yọta fún iná ńlá àlàyé ọ̀dọ́ ayé tíráka bìí sọtakura wọn torí pé ẹni tó pokùnso ó wòye bí ọkọ̀ gbogbo òun síbẹ̀ ló fi ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni wáyé pé wọ́n ṣàṣàkóso àná ló bu àwọn ọkọ̀ọ̀kọ̀ṣọ́ ìyún ń tiẹ̀ kọ̀ọ̀kan ọ̀rọ̀ eléyìí o ọlọ́dún ọmọ ṣe ìṣàkóso tiẹ̀ níbi tó bá iṣẹ́ rẹ̀ ní wọ́n pọ̀ tẹ̀ ní ìdíkòkòṣọ́ torí àjẹmú wọn dẹ́ sí tó bu àkóso láàkà ìlọsẹ̀ tó ṣe ọlọ́mọ ìyá mi wẹ̀. ẹlẹ́ẹ̀kejìlá òun náà ní pé ahabu tẹ́sí àti ilallahi Abdullahi wa Abdurrahman Ànábì sallallahu alaihi wasallam orúkọ tọ́lọ̀ ńlá ìdìbò náà àwọn ọkọ̀ tá a máa ń sọ ma òun náà ní Abdullah àti Abdurrahman ṣùgbọ́n gbọ́dọ̀ àti sàṣàlám gan ni pé iná àhábà asma'ikum ila Allahi Abdullahi wa Abdurrahman ọ wà ní sọ̀rọ̀ Muslim ìtọ́nà bá nífẹ̀ẹ́ sí nínú ọkọ̀ tẹ́ ẹ̀ máa ń sọ òun náà ní Abdullah àti Abdurrahman gbogbo tọ́lọ̀ sì fi abúlù tì sí nínú Qur'an ojú méjì náà lọ òun náà ní Allah àti Ar-Rahman. وأنه لما قام عبد الله يدعوه عبد الله ni apa maksud Nabi Muhammad SAW apa kan rárá èso kọ ẹrú Ọlọ́run ló gbàlẹ o Ọlọ́run sọ pé wà ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawna nínú gbogbo Ọlọ́run sí mi lẹ́yìn Abdullah àti Abdurrahman tọrọ bí abdul ti sí nínú Quran Ọlọ́run sọ pé kó lè dé Allah àwọn ilé Rahman ayyama tad'u falahu al-asma'ul husna ya Allah ya Rahman olówó mi yàtọ̀ sí Allah àti Rahman so làwọn afa àbidó àwọn akabidó nù àwọn afa ìwé Abdullahi àtọrọ Abdurrahman lọ́dọ̀ àlè ṣùgbọ́n afa wa kó tó sọ yìí pé ìtọ́gbà lórí pé ọkàn mẹ́ńṣà méjì ni gbogbo àwọn ọlọ́ọ̀tọ́ rẹ̀ wà tó fẹsẹ̀ rí náà gbogbo náà ti kó sínú ẹ̀ ọlọ́ọ̀bà nìkan náà lọ́kọ̀ nínú ọ̀ ṣùgbọ́n tí yọ wá nù àwọn àdìsí mi ni wọ́n sọ pé khairul asma'i ma fil-bid'a al-bid'a ètò lórí ìdúró kọ́lé tẹ́ bá fi Abdullahi sí àbí tẹ́ fi Muhammadu sí àdìsí ni ọ̀fẹ́ sẹ́rin lẹ́wọ̀ kámọ́ tẹ̀lé ni. ẹlẹ́kẹ̀rìnlá àsìkò ọ̀tọ̀ lágbára ló ń bẹ láàrin àánú ọlọ́run tọ́lọ́ pé ní Ar-Rahman Ar-Rahim àti tẹ́lifíà ìtọ́jú tọ́lọ́ máa fi mọ fún ẹ̀yà nínú àánú rẹ̀ òun náà ní kíni o
òun náà ní kẹ́lí àtúnṣe fún wa lọ́nà sọ pé alhamdulillahi rabbil alamin arrahmanir rahim. gbogbo tí ó bá ti wá lò láti fi lílẹ̀ tó di tọ́lágbára kẹ́ẹ̀tì mọ̀ pé látara ara mọ́ ọlọ́run osùmọ́bìnrin rẹ̀ ó ti tọ́jú ọ̀pọ̀ rẹ̀ ó ti dọ̀mọ́ lẹ́yìn oṣù mẹ́sàn-án bá ń ké wẹ́ẹ̀ ojúbọ́lọ́dọ̀ ọlọ́mọ pé wọ́n rámọ̀ ọlọ́run tẹlomi òbí báyìí tẹlomi ti bá ẹ̀dọ̀ lọ tẹlomi ti sẹ́lójú ọ̀nà abẹ́ ẹ̀wọ̀n ni ẹlòmí orí tiẹ̀ láàyè kò ojúbọ́lọ́dọ̀ ọlọ́run tọ́mọ bá wá kú kó tó rí jọ́ kẹjọ wọ́n kì í ṣe ẹ̀ka o ọlọ́run tó fún ọ náà lọ́kà ọ̀dọ́ ọ̀wọ́ àfúnlọ́pọ̀ tó kó ó pè mọ́ ọlọ́wọ́ dá ìdí àmọ́ bẹ́ẹ̀ náà ti lórí tó bá sẹ́kẹ̀ rí àmì ìyẹn lára rẹ̀ báyìí ẹ gbọ́dọ̀ fúnlọ́pọ̀ torúkọ ọlọ́run wọ́n fi gbèsè ọ̀dà ìdí àmọ́ tẹ́ ẹ bá lọ sẹ́ẹ̀sì ẹ fúnlọ́pọ̀ tó bá níbàámu sí bọ́yọ̀ ọkùnrin àbúgbé tẹ́ ẹ bá lọ sẹ́ẹ̀sì ẹ fún ní ẹ̀yìn orúkọ tó bá jẹ́ pé ọkùnrin àtòbìnrin wọ́n lè jọ jẹ́ so ọlọ́run bá nìkan lọ́bọ̀ ní mímọ́ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún oní àlè pé ọwọ́ àti àdìsí àníbi sallallahu alaihi wasallam nínú sọ̀rọ̀ Bukhari àti Muslim látọ̀dọ̀ Abu Hurairah pé ọlọ́run bá àdìsí ọlá ìjọ tí ó da àánú báyìí ó da ní 100 kan ìní àánú tọ́lọ̀ ń da wọ́n yàtọ̀ sí rahman tó jẹ́ pé òní ìtìsọ́ọ̀kù pẹ̀lú ẹ̀ rahman tó jẹ́ ìròyìn tọ́lọ̀ ìlú ìṣẹ̀dá ṣùgbọ́n rahman ìtọ́lọ̀ dá sáàrin àwọn ẹ̀dá ìyẹn lọ́jọ́ ẹ̀dá ọlọ́run wá dá ìyẹn ní 100 àdéhùn sọ́nà bá àdéhùn sọ́nà tó pé ẹyọ kan péré ń bẹ̀ lọ́dọ̀ ń jù sílé ayé ọwọ́ àfi 99 sọ́dọ̀ jíjọ́ ògùn nàìjíríà mọ́ ẹyọ kan tó lọ ń ju ayé o ní ìlọrin àti ń sàánú ara wa ìlànà tàǹtí láàrin ara wa kódà pé wọ́n kéèyàn tí ò ní di ọmọ ara rẹ̀ tí ó lọ di ọmọ ẹran mi àánú tọ́lọ̀ fi sílé ayé lójókòó ní sí ọmọ tiẹ̀ o tọ́ba àtàlẹ́ ti yá mà ọ̀nà ọba wọ̀kẹ́ ànàbí mọ́mì nínú ọ̀rọ̀ ìmọ̀ yóò dá láàánú fún àwọn mọ́mì yóò wá jẹ́ ọjọ́ pé àánú nàìjíríà yẹn yóò wá dá alẹ́ sáàmì àwọn mọ́mì tí ní ayé tọ́jú ẹyọ kan ọlọ́ọ̀kùn apapọ̀ yóò lè ní à yóò dọ̀gbọ́n káwọn ọmọ ìlú àjẹnà ṣùgbọ́n àwọn káàbìrì wò ní àánú ara wọn kẹ́kẹ́ nínú náà kọ́nà kọ́sọ́ wa kọ́mọ̀ sí alẹ́ òun náà o ẹ̀rí pé ní ayé náà àánú kéré lọ́dọ̀ àwọn káàbìrì wọ́n dájú dábà wọ́n dájú ara wọn gbogbo àwọn ìjọsìn tí àwọn káàbìrì máa ṣe kí ìsìlámù tó dé wọ́n mọ̀ nínú ara wọn lẹ́gbàá wọ́n mọ̀ sàkẹ́lura wọn tó ní mọ́ lágbára yìí jáwà lúlú ẹ̀mí Islam lúlú ẹ̀mí Islam ọ̀bẹ àti ẹ̀tọ́ bá farajọ wọn ó ń sàkóso tó ní ẹ̀dínkù ní Islam yọ̀rọ̀ tó fi wọ Islam tíkẹ́ ń gbélé tíkẹ́ ń gbé láàyè láàyè ẹ̀ ń bá faramọ́ jọ wọn mú àwọn amúnì ní ìṣẹ́ tí máa ro aburú tí máa ro síra wa ẹlẹ́ẹ̀kẹrìndínlógún nínú àánú ọlọ́run náà ní tó ṣe ànábùwà Muhammad sallallahu ní aláàánú asọ̀rọ̀ tọ́pọ̀ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá sọ fún wa máa arsalinaka illa rahmatan lil alamin àṣàdédé rán kéde pípọ̀ jẹ́ aláàánú sí gbogbo àwọn èèyàn àtàjẹ̀nú àti àwọn ẹ̀dá yòókù. níta mẹ́nu bẹ́ẹ̀ ni pé Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run dá ní aláàánú ó sì ń ṣàánú àwọn sàádé rẹ̀ ó ń ṣàánú fámìlì rẹ̀ ọ̀rọ̀ tá a lè sọ fẹ́ ni a fẹ́ lójú díẹ̀ ẹlòmíì àánú rẹ̀ kéré sí fámìlì ẹ̀ àánú ẹ̀ kéré sọ́mọ ẹ̀ àánú ẹ̀ kéré sáyà rẹ̀ àánú ẹ̀ kéré sẹ́gbọ̀n sábúrò sí bàbá sí yà ọ̀dọ́ káàdùn kí orí tiẹ̀ burú pọ̀ ẹni yóò tún máa sáfìyà rẹ̀ yóò ní ẹni yà wọ́n ní sẹ́yìn tí o kí alẹ́ amúbádé wà ìlú yọ lọ. ẹni yóò sàtẹ́gbọ̀n ńgbọ̀ yẹ kó wà á tiẹ̀ náà da ìwọ́n náà ṣe ní mẹ́rin tí bẹ́ẹ̀ nìkan ní sí ọ. àánú yẹn ọjọ́ ìlú ṣe pàtàkì ẹlẹ́ẹ̀kẹtàdínlógún òun náà ní pé nínú ẹwà tí ń bẹ́ẹ̀ ní Islam òun náà ní pé ṣẹ̀ríà àtọ́lọ́ fún wa yìí bọ́lá ń ṣe ń jẹ́ Rahman ó sì tó fi Rahman rẹ̀ sínú ẹ̀ náà ẹ̀ńtà ìsàbá ń ṣe tó di lọ́wọ́ àwẹ̀ ọlọ́run kó ṣe kí ni kọfí àwẹ̀ rẹ̀ nínú àná ọlọ́run tó wáyé ọmọ ìgbà bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ lé ọdún yìí tó ti bàlágà kì í sọ̀rọ̀ yẹn ní ká tó nílé o ká tó ọgbà àwẹ̀ ṣùgbọ́n àwọn obìnrin ní wọ́n fẹ́ mọ pé wọ́n mọ kà fún ẹ pé ọgbà àwẹ̀ náà ni yóò ṣe ẹjọ́ mọ̀ nínú àná ọlọ́run tó fi sínú ẹ̀sìn kódà bóun bá bẹ́ wọ̀ tí ló bá lọ ẹ̀ẹ́dẹ̀dẹ̀ kó ló ń bẹ
tọ́lá gbàlagbà ni wọn tí ló bá lọ sẹ̀rí àlọ́lẹ́kọ̀ọ́ kọjọ òṣèlésẹ̀ nǹkan wájú ọlọ́ yọ ọkàn bẹ́ẹ̀ ọkàn padà yìí torí pé máa wù nínú ayáwó kan lọ́nà sọ pé máa yorí ìdúróláwò bí kò mọ̀lẹ́ lọ́sọ̀rọ̀ ọlọ́ba tó pé yorí ìdúróláwò bí kò mọ̀lẹ́ lọ́sọ̀rọ̀ wà láàyò ìdò bí kò mọ̀lẹ́ lọ́sọ̀rọ̀ nítorí ọba ń fẹ́ fún iná ìrọ̀rùn ọlọ́wọ́ fẹ́ ìlera fún pẹ̀lú àwẹ̀ ẹlẹ́ẹ̀kejì oní ẹni pé dọ̀rúrọ̀ tààmùlì máa ń ná sí rahman nígbà tó náà bá àyíkí ọlá tó ń yà ara ẹ̀kọ́ ní rahman rahim ìròyìn tó dáadáa yóò yìí lọ́dá wọ́ tọba àmọ́ bí ìròyìn tó dáa tó sì wọ́n náà ṣe lè jà àdùnkọ́rọ̀ wọ́n náà sàánú àwọn yẹn Ànábì sallallahu alaihi wasallam àdìsí wọn sọ pé ar-rahimun yarhamuhumur rahman ẹ bá jẹ́ aláàánú ọlọ́run sì máa sàánú tiẹ̀ náà nínú àdìsí wọn ní Bukhari àti Muslim Ànábì sallallahu alaihi wasallam sọ pé innama yarhamullahu min ibadihi ar-rahman àwọn tó wọn máa sàánú nínú àwọn ẹ̀dá rẹ̀ náà làwọn náà sábà bá ń sàánú àwọn mí o ẹ̀tọ́ ní ìdòwò ẹ̀ sàánú rẹ̀ mẹ́ta bí wọn o ti wá sọ̀rọ̀ lánàá ṣé bùkátà kàná nígbà òní ní bùkátà lórí náà nítorí ọba ní lágbára ṣéèfù tó bá tẹ̀ wá wọ́n sì kó tẹ̀ wá ní kankan fábí tẹ́lẹ̀ máa ti tọ́ yí bàtà ní sàgárà sọ fún wa ọ̀rọ̀ tó dáa lọ́wọ́ pèsè fún yín o lọ́wọ́ sáré fún àwọn yín o lọ́wọ́ bóyá láti rí o inú wọn sì gbogbo lọ́dọ̀ rẹ̀ yọ̀wọ̀n bí òní yóò gba omi lọ. kódà lọ wá ti mọ̀ lóró ṣé wá àti kọ́kọ́ máa parọ́ mọ́ ṣùgbọ́n mọ̀ yìí pé bùkátà ló ní ibi rọ. àdúgbò bá ti mẹ́jọ òdiwọ́ ọlọ́niwọlá ayélujára máa ń nà fún sáná àlùkò omi àlà àlá tààdìlú ìdílé òwò àkọ́kọ́rẹ́ ìtẹ̀wá. ìkórìíra tẹ bá ní táwọn ẹ̀kẹ́ mẹ́jọ òdi lọ́wọ́ ti délé tó bá dà àdúgbò ọ̀rẹ́ ní oṣù yìí gbogbo ọ̀rẹ́ mẹ́jọ òdi àwọn lọ ṣòro àtúntò àpapọ̀ dáa nígbà ìgbà náà mo ní ibi láì ẹni ẹ̀dọ́bì náà láì lè fẹ́ ìdọ́bì ẹnu sọ̀bì lórí ẹ̀rọ máa ti bẹ́ẹ̀ lọ́kọ̀ dáa ọlọ́run náà yín tí mo nílé bẹ́ẹ̀ bá béèrè èyí àwọn yóò fún yín yóò wá pé ètò wà sí òṣèlú kó o sì jẹ́ kí wọ́n bímọ lọ́wọ́ ọlọ́run wá pé gbọ́gbọ́ tiẹ̀ ṣùgbọ́n máa ń bẹ́ẹ̀ ẹ̀kọ́ jáde mọ́ nǹkan ó lè má gbọ́ bùkátà mẹ́mú ẹlòmíì kan kọ kánsẹ́lì ẹ̀ gan ó lè jẹ́ ìrànlọ́wọ́ ojú owó tó kù lọ ó lè gbé jókòó kí ni pọ́blẹ́mù ẹ̀ ní tó ní kí ni pọ́blẹ́mù ẹ̀ kánsẹ́lì ẹ̀ lómi bí èèyàn mi kan olóòtú ẹ̀ tí wọ́n á tún báyìí wọ́n bá sá ti gba owó kan yóò sára náà lọ́nà ẹjọ́ wà ní ẹjọ́ ẹgbẹ́ta bẹ́ẹ̀ ń darí èlò lẹ́yìn náà lójúmọ́ lọ́ba sí yóò ti ná múra rẹ̀ èsì lórí ọmọ rẹ̀ ẹgbẹ́ á ní pọ́blẹ́mù yẹn láwùjọ yẹn tó máa dúró lọ́dọ̀ bàbá rẹ̀ lọ́sà ní ọ̀sẹ̀ ẹ̀dá orí lórí lọ́ba sí mo ní ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ bá ta lójúmọ́ èlò lẹ́yìn ta ó ní àwọn apáyé báyìí èlò wa ní ìrì tó wà lórí iye tẹ́ ẹ pa yẹn torí owó tẹ́ ẹ pa yẹn ó ti kọ́ bá bàtà yín tó tán ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ nínú kápítà èlò ní èrè tó wà lórí ẹ̀ lábá sí èrè tó wà lórí ẹ̀ èrè tó wà lórí ẹ̀ wá kéré jọjọ sí etí ná lójúmọ́ bó wà lẹ́sẹ̀ àgbà pé bó ní òṣèlú pa wọn nígbà bá ní tara yín tẹ́ fọ́mọ ọmọ yín tẹ́ fọ́mọ yín lóúnjẹ tẹ́ fọ́mọ ọmọ lóúnjẹ tẹ́ ẹ̀ náà yí báyìí tó jẹ́ pé ẹgbẹ́ bá tà àpọ̀ yí báyìí lẹ́yìn pa iye báyìí sí èrè tẹ́ ń jẹ bó wà lẹ́sẹ̀ wá ní kápítà òbí lọlẹ̀ ṣé ìgbòho yóò àjẹmí ló gbòho wá sí ni ẹ ti ń lẹ́yìn ẹ tó ti ń ná ní ojú owó ńgbà bá yá náà ní ọ̀dọ́ ọ̀lẹ̀ àwọn àbí àbúrò tó kárí ìrònú náà bẹ̀rù so ẹ̀yin lẹ́yìn ìdí ìrè ti tẹ́ ẹgbẹ́ kí owó náà wà lọ́wọ́ yín iye èrè tẹ́ bá jẹ gbogbo kàkà tẹ́ bá fẹ́ bí yá tó bá tiẹ̀ wọ́ọ̀sì kọ̀gbọ̀dọ̀ kọjá ìrìnkẹ́jẹ tẹ́ ẹ̀ bá rí díẹ̀ fi fún kápítà mẹ́ tó bá ti lè kọjá rẹ̀ ẹ bá fẹ́ ṣiṣẹ́ gbèsè kálẹ̀ nù kápítà ẹ gbọ́dọ̀ mọ sọ́ọ̀bù lẹ́sìn ti padà sọdọ́sẹ̀ wàá ṣe làákẹ́ àwọn yẹn ní wà lẹ́yìn fẹ́ẹ́ ẹni dìkẹ́ kánsẹ́lì wọn ẹ má torí gbogbo yẹn ń parọ́ nítorí bùkátà káfíwá yìí wọn náà ẹlẹ́ẹ̀kọkàndínlógún ọlọ́run bá ọba aláàánú ni ó sì ṣe àánú kan lè jọ kárí gbogbo ẹ̀dá ọwọ́ àti àánú kan lè tọ́jú ẹ̀sà dídá tó náà ń dáná ọ̀tàkùn àánú ọlọ́run ẹ̀ẹ́dẹ́gbẹ̀tọ̀ sáànù ọlọ́run ṣe àánú rẹ̀ tó wá ní àìsíámà ẹ̀ẹ́dẹ́gbẹ̀tọ̀ sí ọlọ́run ló sì lè kéré o yóò fi àrẹ̀ jẹ́
kọ̀wá túmọ̀ sí pé wàá lọ́jọ́ ọlọ́run rẹ̀ yìí sára àbúmọ́ aláàánú lọ́dọ̀ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ó lè sọ yìí pé wàtí kàlíjà nínú orí tó mọ́ ha bí màá kún tó ń ta àmàlù àlìjẹ́nà tẹ́rí yẹn ṣiṣẹ́ fún ẹ bá ṣiṣẹ́ àánú àwọn ọlọ́run wà ní iṣẹ́ òun bá gbogbo gbogbo gbọ̀ngàn bá ti ṣe òun àánú ọlọ́run wà ní bá àwọn àbúrò àlìjẹ́nà bẹ́ẹ̀ náà ni ìró ẹni bú iṣẹ́ ẹ̀fú náà ló ló ṣe iṣẹ́ ìṣègbè sọ̀rọ̀ olóògbé lẹ́tọ̀ sí ìyá àti ọlọ́run so pẹ̀lú yẹn a kò sí orí ẹlẹ́gbẹ̀lò ogún 20 onáàní pé ẹnbá tako Ar-Rahman tó ní kì í so kọ ọlọ́run àbí ìròyìn tí ń tọ́ka sí tọ́jú Ar-Rahman ó ní òsì gbọ́dọ̀ rárá ọjọ́ tàbáwọn tí wọ́n tún sí mi o tí wọ́n tún sí orí pa ìròyìn o àwọn yẹn kọ́ra ń sọ̀rọ̀ ó ní rárá ọlọ́run ìsára àdó rárá kì í sáà ẹ̀dá ìyá ni wọ́n fi gbẹ̀dá irú ẹni bẹ́ẹ̀ ó di kẹfẹ́ yìí torí pé ọ̀tàkù àwọn àyàkẹ́ nínú Quran tó yẹ kó wọ́n pọ̀ ìgbà mi ọlọ́ba sọ pé ó rìn àìtó ìlú rahman kí aláàmúlò gbọ́dọ̀ wá fẹ́ tu sí ẹlẹ́ẹ̀kọ́kànlélógún nínú ẹ̀kọ́ ká kọ́ sọ́n nígbà tá à ń gbé lọ́wọ́ ọkọ mi ò ní wípé tábà ti fẹ́ fẹ́ràn àbá fẹ́ pàjẹ́ kí lájọba ẹ dáhùn bẹ́ẹ̀ bisimilahi wallahu akbar o sọ wọn adi sinna ni ẹfani sọsọlam ọmọ ṣe bisimilahi yóò ṣe takbir so sábà wà kábà ibi ìrànlẹ́yà àti ní ìtọ́wá àwọn afárá àwọn akẹ́kọ̀ọ́ ìjọ lọ́wọ́ wọn ìdí ìrìkà ọ̀gbọ̀n ọ̀gá kọ́ńtì kan súnmọ́ ẹni ẹgbẹ́ wa ti fẹ́ débi ẹran àlọ́jẹ́ ìjọba sọ pé bisimilahi rahman rahim kọ́ra àti ọ̀bẹ rẹ ti sẹ́yìn lẹ́sẹ̀ mọ́kà lásìkò mọ́ tọ́ba fẹ́ kí tọ́ sọ kọ́ka kó tọ́ bẹ́ẹ̀ ṣe kọ́ sọ́ dìgbà mi ọlọ káàmù ẹ torí pé o ti ròyìn Ọlọ́run pé Ar-Rahman aláàánú lọ́lọ́run tí n tọ́ fẹ́ sí tọ́ fẹ́ kú sáàdù lọ́wọ́ ẹ̀jẹ̀ kù. ṣùgbọ́n ètò ẹ̀ wà lápẹ̀lẹ̀ tẹ́bi ẹ̀ ní ìpè tí wọ́n lórí ọ̀sẹ̀ pé ọmọ ẹgbẹ́ sì làwọn di ẹ̀kọ́ àwọn àgbàlagbà lè ti ká tẹ́lẹ̀ ìdájọ́ lórí etí yìí. so ìtawà àrílàpọ̀lẹ̀ ní mọ̀tá níbo lè fi ìyá mẹ́rẹ̀ rẹ̀ Hanafiya ni Malikiya ni Shafi'iya ni Hanabila ni ìní wípé makru akórira kó sọ pé kọ́ kọ̀ọ̀bùlẹ́tì ẹ̀ mọ́tò Rahman Rahim tọ́ba ti kún ọ lẹ́sẹ̀ tọ́ba dúbẹ́ kò sí ìwọ̀ pé kọ́ lẹ́sẹ̀ gbẹ̀gbẹ̀ ṣùgbọ́n tó dáa ju pé kọ́ sọ pé bisimilahi wallahu akbar tó fi dùn á nídìí kọ́ wá sọ pé ọbẹ̀ tó gbalá dákọ̀kọ̀ sí kọ́ wá ti wọlé bisimilahi Rahman Rahim wallahu akbar kọ́ wá ṣe lọ́ọ́ dùbà yẹn ìtọ́ba súnà mùsùlùmí náà ní kéde o bisimilahi wallahu akbar. ẹlẹ́ẹ̀kejì lé ní ogún àti ẹ̀parí ọ̀ ogún mẹ́ta abẹ́ẹ̀kọ́ ni. Ar-Rahman olóòtú kìíní fa'alan Ar-Rahim olóòtú kìíní fa'il lọ́dọ̀ àwọn sọ́ọ̀tù. Iblis olóòtú kìíní fa'il Ash-Shaytan olóòtú kìíní fa'alan bẹ́ẹ̀ náà ní ọ̀tíìn olóòtú kìíní fa'il. ثم شتان الفرق بين الرحمن الرحيم وبين الشيطان الرجيم. òun pé agídí pé lọ́wọ́ láàrin ọlọ́run ọba àlejò ọlá tó jẹ́ ọba aláàánú tí sì ń ṣe àánú rẹ̀ àti èṣù tó ń tẹ̀lé ìṣẹ́bílẹ̀ yẹn. torí ẹ̀ lọ́nà ọba àlejò ọlá sọ pé ká dùrọ̀ mọ́ òun ọlọ́run ọba ká sì yàgò fún ṣàìpọ́n. ẹlẹ́ẹ̀kẹtàléní ogún. Ona ini Ar-Rahman Ar-Rahim kesoro dia tu emang boleh orang ni atas kesoro. Sebab tu di kerada tu itu maluki ini di Larabah. Ayat Quran urus meta semua tamamnya itu maluki beri. Cuma dibuka atas jinggo, cuma dibuka atas jinggo. Kamu jambe itu dibuka atas jinggo. Tàbí ètí ń bọ̀ náà kí sọ̀rọ̀ bẹ ètò lè gbé ìtumọ̀ rẹ̀ so kò rárá ṣùgbọ́n síbẹ̀ náà òdìdí àyà ni. Ar-Rahman Ar-Rahim ó ní ìtumọ̀ ní fi wa ṣùgbọ́n ó ní bùkátà sí ìtọ́sáájú
ونجد الحمد لله رب العالمين الرحمن الرحيم. ada ni ayat pun kafir ni, ayat pun kafir ni. Oni cuma cia sebelum ada di bawah jual kafir ramai cuma tahu ni. Tujuan ni pun orang balik dolar tak apa apa. Bersoalan ni, tak ada tu ayat. Awal-awal betul betul juga pakai baca kan, aku berkaya kan. Abi kakak beraya kan, cicu mereka. Allahu la ilaha illa huwal hayyul qayyum, la ta'khudhuhu sinatun wa la nawm. Doaku ini mereka tidur di dalam dia. Subhanallah, hanya nak kesok, abi ayat kafir. Kau beri orang itu, kau bodoh. Ni dah mudah macam ni. Kau dia ayat dan tuan Rahman ni, luri dari ilmu awak ni ramah bah. Kalau ni aku mah itu saja di sini pun kata dia yang. So awak yang ni aman kau, luri pun baik. Ni jauh ni mengasih sendiri. Ni saya juga tahu ni. Jawab kalimat itu wala dalil amin mudahan Allahu akbar. So asigoli power sini. So mau mudahan matan lah mau video. Ele keri ini ogun. Tutup mulut atau mulut. Allah subhanahu alhamdulillahi rabbil alamin. Ẹ̀yin ẹ̀tọ́ tọ́lọ́ní ẹ̀tí sí ìtọ́jú gbogbo ẹ̀dá pátápátá. Ar-Rahman Ar-Rahim. Aláàánú tí sì ń ṣe àánú. Bó ṣe dá ìdọ́lọ́ bá ṣe tó ń tọ́ba tóbi òbí kò ní dùn lọ. Tọ́ba ní Ar-Rahim Ar-Rahman kò ní dùn lọ. Ó ti ní bí abájọ kí bọ́lọ̀ bá ìdọ́lọ́mọ ẹ̀jù. Ó náà ní pé Ar-Rahman ọ ń sọ̀rọ̀ nípa ìtìsọ́ọ̀fù oúnjẹ Rahman. Ipò mọ́ náà ọba tó ní àánú ni. Ar-Rahim òun wá ń ṣe àánú ìgbẹ́dà. Nígbà tó bá tó kí lágbájá télọ̀ ni ọmọ asọ́rán àgbà lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n ọmọ asọ́rán télọ̀ ni àbò tí a sọ Yorùbá báyìí. Ọmọ asọ́rán télọ̀ ni ní òtún bọ̀. So ọlọ́ọ̀bá àdìgbọ́lá ó ní bí ṣe tu ọ̀rọ̀ rẹ̀. Tó jẹ́ kókó ṣe tó náà ní tọ́ dáa jù nígbà fẹ́ pàdé ọmọ ẹ̀yẹ ètò wa parí ẹ̀ alẹ́ ọ̀gbọ́n ni ẹ́ òun náà ní tí wọ́n ti ní ẹniwájú yẹn lọ́dọ̀ àwọn onínáàmù wọ́n lè máa ṣe tọ́lá bùbọ̀ kí wọ́n sọ pé Ar-Rahman Ar-Rahim ike níyàtọ̀ ìkọ́tẹ̀rẹ̀ ike wo Ar-Rahman Ar-Rahim wọ́n lè fi Ar-Rahman Ar-Rahim kí wọ́n sọ pé níyàtọ̀ ìkọ́tẹ̀ àní Ar-Rahman Ar-Rahim ṣùgbọ́n bí ti ètò àánú Suratul Fatiha àtọ́jú àyà kejì yìí kò sí kẹrà àmì ìró ẹ̀yin àwọn ṣẹ́kù àwọn tó mọ̀ ìgbà lórí ẹ̀ kò sí kẹrà àmì ìró yìí kékeré wọlé kẹsìrọ̀ lọ Ar-Rahman Ar-Rahim ṣùgbọ́n bí Bismillahir Rahmanir Rahim tó bá wọ̀ lórí ṣe tó bá ti mọ̀ ìpè kìí ṣe tó bá ti gbà ìpè kìí ṣe àyà kan nù Qur'an ìyẹn kìí ṣe àyà kan nù Suratul Fatiha. So abalaya kan ini suratul Naml innahu min Sulaiman wa innahu bismillahir rahmanir rahim. Sebenarnya bẹ́ẹ̀ àwọn surah yẹn kẹ́ni tá a ti sọ síwájú ní síwájú èsì pé tó nílẹ̀ inshallah tó yẹ kó ní mọ́tà Màlíkíyà àtàwọn mìíràn àwọn afá wọn pé kò dájú lọ́tọ̀. So àwọn surah yìí àwọn náà dájú lọ́tọ̀ ni. Tọ́ba sọ pé bismillahir rahmanir rahim lọ́dọ̀ àwọn nínú àwọn olùkọ́ rahmanir rahim ó sì lè pé rahmanir rahim. Ṣùgbọ́n ní àárín tó wà nínú Suratul Fatiha abẹ́rẹ́ kò sí kẹrà mi. So wọn bá ká gbọ́ yìí fọlọ́ jẹ́ kí ó wúlò fún wa wọn láti tóbi rẹ̀ wọn láàánú rẹ̀. So a ti kiri lórí pé Ar-Rahman Ar-Rahim ọ̀rọ̀ tó pọ̀ lọ́wọ́ àbẹ̀ kò sí sọ́kàn. Ó sì túmọ̀ sí pé ọlọ́ọ̀bá ni aláàánú ó sì ń ṣe àánú. Ọ̀nà tí sì ń gbà ṣe àánú ọ̀nà oríṣiríṣi ni. Àánú Ọlọ́run tó dé lórí wa ọlọ́mọdé ògbó ọlọ́mọdé ọmọ ọkọ̀ sí o. Ọlọ́run yóò jẹ́ ká àánú rẹ̀ láti wá máa fi yapa rẹ̀. Èyí tá a bá fi yapa rẹ̀ sàmójúkò òfin wa. Ẹrú ẹlẹ́sẹ̀ ni wá sàmójúkò òfin wa.
سعد ولا القيامة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار